ó pé àwa náà tún ní láàárọ̀ sí tòní bó ṣe jẹ́ pé àwa ni lọ́dọ̀ tí wọ́n ń bì náà ló tún jẹ́ pé ẹ̀yin náà ni lọ́dọ̀ tí yín náà ń bẹ̀ òun mímọ̀ ṣe wa sì kọ́ ọgbọ́n wa kọ́ òye wa nìkan kọ́ ló gbé bí kò ṣe pé àánú ọlọ́run òun la rí gbà ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kọ́ àmójúbà wa lórí ètò yín ètò wa Kutuwai akọ́tún fún ti ọjọ́ ti tòní Ayọ̀rìndé Ọlágòkè ló kọ tí èmi ń jẹ́ o. Mo kí wa pé a kú ojúmọ́ mo níbi gbogbo tí ẹ ti láǹfààní láti wò wá ìpè ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò Kutuwai fún ti òní ọjọ́bọ̀ adúpẹ́ lọ́wọ́ Elédùà pé ọjọ́bọ̀ tó kọjá òun náà ni èmi àti Ayọ̀rìndé ni à ń dágbére wípé kí Elédùà kó tún jẹ́ ká fi ire àtayọ̀ ká fi pàdé a sì dúpẹ́ nítorí pé a gbà á lérò lọ́jọ́ náà Ọlọ́run sì jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ̀yin náà la bá àwa náà la tún wá Ọlọ́run ò ṣe o mo kí yín lẹ́ẹ̀kan sí i ní gbogbo tẹ̀ tí ń wò wá o Bùnmi Elégbèdé ní orúkọ tèmi tí mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ètò Kutuwai ní báyìí wọ́n ní àyà abẹ́lẹ̀ ó bẹ́árẹ́ àmọ́ iṣẹ́ ni àwa fi ń ṣe lọ́dọ̀ tí wá ń bí ẹ jẹ́ ká lọ sí inú àwọn kókó tó jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa fún ti òwúrọ̀ yìí lọ́wọ́ tèmi bí mo ní ìwé ìròyìn Vanguard. ìwé ìròyìn Nigerian Tribune ó ní èmi mú wá sóde láàárọ̀ tòní. tán pẹ̀lú ìwé ìròyìn Vanguard tó wà lọ́wọ́ tèmi bí àkọlé pọ̀ ní ojú ìwé ìròyìn yìí ní ojú ewé àkọ́kọ́ lára rẹ̀ òun náà ló ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọn ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá tuntun ní orílẹ̀-èdè yìí Túnjí Dìsù òun náà ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò jẹ́ kí àgbékalẹ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kí ó tètè jọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe ìbúra fún un tó sì fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé lásìkò tí òun di ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kí àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n sùn oorun àsùnforí lóṣùká ó ní kí wọ́n di ojú méjèèjì kí wọ́n fi ọkàn balẹ̀ kí wọ́n sùn nítorí pé ètò ààbò ilẹ̀ yìí yóò dúró re ju tàtẹ̀yìnwá lọ. wọ́n ní bàbá ń gbọ́ wúrú eku ni lọ́dọ̀ yìí bẹ̀rù àbíkọ́jà pé aáyán ní da lérú ń bẹ̀rù. Ààrẹ Tinubu ti pa àṣẹ òun kí wọ́n gbégi lé ìlànà mímọ́ fi orí ẹ̀rọ gbowó láwọn pápákọ̀ ọkọ̀ òfurufú tí ń bẹ nílẹ̀ yìí wọ́n ní wọ́n dàdú ná. lórí ẹjọ́ èyí tí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna El-Rufai tó ń jẹ́ lọ́wọ́ wọ́n ní ó ti sọ wípé òun mọ ìdí o tóun fi dákẹ́ tóun ò sọ̀rọ̀ sókè rárá òun náà ló mọ̀ o ìròyìn ń bẹ lórí ẹ̀ ojú ewé kẹsàn-án òun náà ni ìròyìn eléyìí wà. nítorí ẹjọ́ ìgbésùmọ̀mí tí wọ́n fi kan adájọ́ alákòóso fétò ìdájọ́ tẹ́lẹ̀ rí Malami wọ́n ní amòfin àgbà títún ṣe mínísítà fétò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti gba ẹ̀wù ìdájọ́ ọ̀hún ó ti ní òun gangan lòun ò mójútó ìgbẹ́jọ́ náà. lórí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àjọ elétò ìdìbò nílẹ̀ INEC ti sọ̀rọ̀ sókè o wọ́n ní iṣẹ́ rí àwọn làásìgbò àwọn gbùngbùngbùn èyí tó ń jẹyọ nínú àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè yìí wọ́n ní eléyìí ó dàbí ìgbà pé ó fẹ́ máa ṣàdínà gbòòkú o fún iṣẹ́ wọn èyí tí wọ́n ṣe láti jẹ́ kí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 kí ó jẹ́ àṣeyọrí. níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹlẹ̀ èyí tó wáyé lánàá ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti buwọ́ lu kí wọ́n da afárá odò Kàtá kí wọ́n dáwọ́ ohun tí ń bẹ nílùú Èkó bákan náà níjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà buwọ́ lu àtúnṣe ojú òpópónà mórosẹ̀ lùbàdàn sílùú Ilé-Ifẹ̀ tó fi délùú Iléṣà bẹ́ẹ̀ ni àwọn òpópónà míì ní gbogbo ẹkùn tí ń bẹ lórílẹ̀‐èdè yìí. àjọ tí ó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí NEMA òun náà ni wọ́n ní ó ti lọ sí ìpínlẹ̀ Kebbi o pẹ̀lú àwọn ohun èlò ìdẹ̀rùn àti àwọn ohun èlò apamọ́lẹ́rìn lẹ́yìn ìkọlù búburú yìí tó wáyé ní ìpínlẹ̀ náà. ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti gbé gbèdéke ọdún 6 kalẹ̀ gẹ́gẹ́ bí tí wọ́n fi òfin de mímọ́ dá ilé ẹ̀kọ́ gíga tuntun tó jẹ́ taládàáni sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà ni ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè tó ti ń gbé àgbéyẹ̀wò lórí àgbéǹde ẹ̀kọ́ àgbà nílẹ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè tó ti buwọ́ lu kí wọ́n máa ṣe ètò adójútòfò fún àwọn ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí ilé ẹ̀kọ́ girama ìjọba àpapọ̀ lẹ̀ tá a mọ̀ sí Unity School ìtọ́jẹ́ 100 níye. lórí ètò ẹ̀kọ́ wọn ní nítorí ọrọ̀ ajé èyí tí ó dagun lórílẹ̀‐èdè yìí tí ọrọ̀ ajé ń ṣòjòjò wọ́n ní ọ̀pọ̀ àwọn òbí òun náà ni wọ́n ti kó ọmọ wọn kúrò láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti
aládàáni lọ sí àwọn ilé ẹ̀kọ́ ti ìjọba. kó tó di pé a ó tẹ̀síwájú pẹ̀lú àwọn kókó tó ń bẹ nínú ìwé ìròyìn táwọn asóde láàárọ̀ ẹja lọ sẹ́ka polówó ọjà kùtù àì ń tẹ̀síwájú. Milky and Creamy is truly milky and contains calcium. So, no need to add milk for that rich, creamy cup, which helps to nourish your kids. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà àwọn kókó tó jẹyọ nínú àwọn ìwé ìròyìn táwọn asóde láàárọ̀ yìí òun là á gbéyẹ̀wò ní ìmúrasílẹ̀ ètò ìdìbò ọdún 2027 àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ti ṣetán o láti ṣe àtúnṣe àti àtúntò bá bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe mọ́ ṣètò abẹ́nú bákan náà bí wọ́n ṣe mọ́ polongo àti ètò owó náwó nídìí ìpolongo ọ̀hún ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. lórí àbá òfin èyí tó ní ṣe pẹ̀lú àwọn ìjókòó kan tí wọ́n yà sọ́tọ̀ wọn ni Jonathan àti Dírì òun náà ní èrò wọn ti ṣọ̀tọ̀tọ̀ lórí ìdá iye àwọn obìnrin tí ó ń kópa nínú òṣèlú. nítorí ìwọ́de kan tí wọ́n ti pe yamọ̀kalẹ̀ pé yóò wáyé nílùú Àbújá iléeṣẹ́ aṣojú lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí ń bẹ nílẹ̀ yìí wọ́n ti fagilé gbogbo àwọn tí wọ́n fún ní ìwé láti wá fojú hàn níléeṣẹ́ ọ̀hún láti gba ìwé àṣẹ ìrìnnà wọ orílẹ̀‐èdè Amẹ́ríkà. àbájáde ìròyìn kan rèé ò tó ní í ṣe pẹ̀lú ètò ìlera wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní nínú ọmọ orílẹ̀‐èdè yìí 5 ọ̀kan nínú wọn òun náà ni wọ́n máa ń sanra àsanjù òun náà ló mú kí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìkọ̀kan tí ó ní í ṣe pẹ̀lú ìlera pípé tó jẹ́ ti ojú òpó ayélujára. tí wọ́n bá kọ ọmọ orílẹ̀‐èdè 5 jọ ẹyọ kan nínú wọn yóò san àsanjù. ọ̀dà lẹ́ka ètò ìlera náà ní kókó tèmi náà rí yìí o ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ní ewé aloe vera wọ́n ló ṣe ó wúlò láti kápá àìsàn bà wọ́n níbẹ̀ ni yóò sì tún ṣiṣẹ́ dáadáa fún àwọn àgọ́ ara wa àwọn onímọ̀ ètò ìlera ò ní wọ́n sọ bẹ́ẹ̀. káwọn èèyàn kí wọ́n ṣe ìwádìí dáadáa o kí wọ́n tó mọ lò ó torí àwọn èèyàn wo ìgbọ́ròyìn báyìí láyìn pé wọ́n jẹ́ láàárọ̀ jẹ́ lọ́sàn-án wọ́n fi ṣe bẹ̀ wọ́n gbọ́n mu kó tẹ́ ẹ tó lo ohunkóhun ẹ kàn sí àwọn dókítà o ìròyìn òun náà la kà sí etí gbọ́yìn o kókó eléyìí òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí wọn ní iléeṣẹ́ ọmọ ogun òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní gbéná wojú àwọn agbésùnmọ̀mí o tó sì ti gbé ogun ọ̀hún wọ inú àwọn igbó káàkiri kódà ńṣe ni ó ró àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aṣọ́gbó lágbára sí i láti lè kojú àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Kebbi. pẹ̀lú àtúnṣe tó bá òfin tó ní ṣe pẹ̀lú gbígba owó pawó wọlé àti àwọn owó orí lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́jẹ́ mọ̀ pé àwọn ìpínlẹ̀ 12 ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò òfin ọ̀hún alága ìgbìmọ̀ tí ààrẹ gbé kalẹ̀ láti ṣe àtúnṣe àti àtúntò tí bá ṣe ń pawó wọlé ṣètò owó orí nílẹ̀ yìí ọ̀mọ̀wé Oyèdélé ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ bẹ́ẹ̀. ìjọba àpapọ̀ ó ti fi òfin ọdún 6 ó ti gbé lé ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí. nǹkan tó di pé mi náà kà á di kókó ń bẹ̀ yìí ààrẹ Bọ́lá Tinubu ló ti korojú o síbi agbára náà lẹ̀ yìí ṣe ń já lọlẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ló sì ní kí àwọn iléeṣẹ́ tí ń bẹ ní kàdí rẹ̀ kí wọ́n wá nǹkan sí sọ̀rọ̀ òun náà o. kókó òun náà ni ó ti parí ò ní abala tí a wà yìí ẹ jẹ́ ká lọ sí ilé agbára nígbà tá a bá padà dé àlejò wa òun náà lẹ́jọ́ fojú níjú pẹ̀lú wa nígbà tí a wà yànnàná kókó ọ̀rọ̀ tá a gbé wá sóde ètò Kùtù Àì lónìí ẹ kú kalẹ̀ o Kùtù Àì ń tẹ̀síwájú.
ẹ káàbọ̀ padà sí orí ètò Kùtù Àì gẹ́gẹ́ bí ìlérí tí a ṣe fún yín wípé tá a bá ti padà dé láti yàrá agbára àwa àti àlejò náà ni ẹ ó jọ fojú rinjú lórí kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò fún ti èní ní orí ètò Kùtù Àì. Kókó ọ̀rọ̀ yìí gbogbo wa ló kàn pátápátá, bó ṣe kan ọmọdé ló kan àgbà, bó ṣe kan ọkùnrin ló kan obìnrin. Kí wàá ní kókó tá a gbé wá sóde ètò lónìí? Òun náà ni àwọn ewu tí àwọn àrùn èyí tó sábà máa ń wáyé ní ilẹ̀ olóoru tí ó mú lọ́wọ́ pàápàá jùlọ lásìkò tí kò bá sí oògùn fún wọn láti lò ó. Ṣé ẹ mọ̀ pé àrùn kọ̀ọ̀kan ló ní oògùn kọ̀ọ̀kan tí wọ́n ń lò fún, yálà oògùn lílò lẹ́nu ni, abẹ́rẹ́ àjẹsára ni, èyí tí wọ́n ó fi gbàgbọ́ inú iṣan tàbí onírúurú ọ̀nà láti fi gbà kí èèyàn lè lò ó. Àwọn àrùn ó wá ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru. Kí ló fà á tó fi jẹ́ pé kò sí oògùn fún àwọn àrùn wọ̀nyí tó sì ń dẹ̀mí ọ̀pọ̀ aráàlú légbodò? Èyí ló mú kí a pe àwọn alákòóso tó wà nídìí ẹ̀ láti bi wọ́n léèrè pé bó lọ̀rọ̀ ṣe rí gan tó fi jẹ́ pé tí àwọn àrùn yìí bá bẹ́ sílẹ̀ wọn kì í sábà tètè rí oògùn tàbí àwọn ọ̀nà láti pinwọ́ rẹ̀ kó tó di pé ó bọ́ sórí. Mo láwọn láti sọ fún yín pé ọ̀gbẹ́ni Ọládòyìnbó Túnjí Olóyèdé wọ́n ti wà nílé agbára ń bí. Àwọn ní alákòóso àjọ tó ń rí sí àwọn àrùn èyí tí ó máa ń wáyé tó máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru ní ti abẹ́ àjọ elétò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí. Ọ̀gbẹ́ni Ọládòyìnbó akínyìnpé ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò Kùtù Àì. Adúpẹ́ mà. Ọdẹ Odùbí. Adúpẹ́ o. A kú bí ojú ọjọ́ ti rí. Ẹ ṣeun. Alágòkè. a kú iṣẹ́ ìlú. Adúpẹ́. Olúwa ràn wá lọ́wọ́. Tọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìnkú òǹgbẹ tawanu lọ́tún lọ́sì. ẹbẹ̀ ni ẹ̀mí ọ̀rẹ́ yóò sì. àwẹ̀ 40 là ń gbà, àwẹ̀ 40 ọgbọ̀n àti ogójì ó di 40. àwa alẹ́ 40 àwẹ̀ àwa rè. Ẹ̀mí ọ̀rẹ́ yóò sì. Àmín. Tọ́ wọ́n ní bàbá ti débi iṣẹ́ ṣeéṣe báyìí ni à á ṣe. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ àkòrí àti kókó tá a fẹ́ jíròrò lé lórí lónìí, gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe sọ, ó ní àwọn àrùn tá à ń sọ yìí wọ́n jẹ́ 21, wọ́n tún wá pín sí ọ̀nà méjì. Lálàkọ̀kọ́ tá a bá kọ́ bí ni ó sì jẹ́ pé àwọn àrùn kan ń bẹ tó jẹ́ pé ilẹ̀ olóoru làwọn tí máa ń ṣẹlẹ̀. Ṣé bójú ọjọ́ ṣe rí ní ìfà ni, àbí bí àwọn ẹ̀yà tá à ń bẹ́ẹ̀ ṣe rí ni, àbí ìlànà ètò kan ó ní wọ́n gbé kalẹ̀ jẹ́ pé àwọn àrùn kan báyìí o apá ilẹ̀ olóoru ní ti máa wáyé ẹ̀ lè rí láwọn apá àbòmí. Kí làgbé kalẹ̀ rẹ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀? Ẹ ṣeun. Bí a ṣe bí ni nìyẹn. Mo kọ́kọ́ fẹ́ mú wa lọ sí ìrántí. A rí i pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn 2019 àìsàn kan wà tí à ń pè ní COVID. Àìsàn yẹn ó ta kálé ó ta ká oko. Bó ṣe ta bá òyìnbó ló ta bá àwa tí a jẹ́ aláwọ̀ dúdú. Ó sì mú kí gbogbo ìjọba àgbáláyé àti àwọn tó rí sí ètò ìlera kí wọ́n dìde jìgìjì sí àìsàn yìí, wọ́n sì tètè wá ojútùú sí àìsàn náà. Àìsàn tá a sọ fún wa yìí tá ń pè ní lóyìnbó à ń pè neglected tropical diseases. Gẹ́gẹ́ bí ẹ sọ fún wa pé wọ́n jẹ́ àìsàn tí a kò bí ara sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ olóoru. Gẹ́gẹ́ bí ẹ sọ wọ́n jẹ́ 21. Ìdí ẹ̀ ni pé àwọn àìsàn yìí ó wọ́pọ̀ ní àdúgbò wa mi báyìí, ibi ilẹ̀ olóoru, kò sí ní àwọn aláwọ̀ funfun ibi tí òtútù wà. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, ó jẹ́ àìsàn tó yẹ pé ó máa bá àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tó máa bá wọn jà. À ń pè wọn lóyìnbó ní less privileged people. Then ẹlẹ́ẹ̀kẹta, ó jẹ́ àìsàn tó jẹ́ pé ó wọ́pọ̀ níbi tó yẹ pé ìmọ́tótó wa ó kù díẹ̀ káàtó. So ìdí nìyẹn tó yẹ pé àwọn àìsàn yẹn ó fi wọ́pọ̀ ní àdúgbò wa níbí báyìí. Bí ó sì jẹ́ nìyẹn. Ẹ ti mẹ́nu bà lẹ́ẹ̀kan wípé àwọn àìsàn yìí ó sábà máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru pàápàá jùlọ lápá ọ̀dọ̀ wa ń bí. Lára ohun tó sì ń ṣokùnfà ẹ̀ náà ni àìsí ìmọ́tótó èyí tó tó. Lára àwọn àìsàn wọ̀nyí torí pé wọ́n pọ̀ á máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Àìsàn ibà wà nínú ẹ̀.
àìsàn ibà ò sí níbẹ̀. ó jẹ́ ọ̀kan lára àwọn ìpèníjà ètò ìlera tá à ń ní lórílẹ̀‐èdè yìí tó sì ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó béèyàn bá lòun ní àìsàn ibà bí ìgbà téèyàn ní àrùn tí ò tiẹ̀ sóògùn fún rárá. lára ẹ̀ òun náà ni àwọn ibà kan dẹ́ńgẹ̀ lóríṣiríṣi. kí ni ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé láti rí wípé oògùn wà lárọ̀ọ́wọ́tó? ṣé torí pé kì í àwọn àrùn wọ̀nyí àwọn àìsàn yìí kì í ṣẹlẹ̀ ní òkè òkun tá a ti rò pé a ti máa gba oògùn tí wọ́n ti ní bí ìgbà ayé kòkòrò àrùn kòrónà wọ́n ń ká abẹ́rẹ́ wá wọ́n ń kó oògùn wá. Ebola. gbogbo rẹ̀ òkè òkun. ṣé torí pé kò tí àwọn àrùn yìí sábà ṣẹlẹ̀ lọ́hùn ni ò jẹ́ kó sí ìtọ́jú tó péye fún un nílẹ̀ bí? ẹ ṣeun gẹ́gẹ́ bí àwa Yorùbá sì máa pa á lówe wọ́n ní tó bá jẹ́ pé ọmọ olówó ni nǹkan dé bá wọ́n á ní kí ó rọ́jú kó fi ata sẹ́nu. bó bá jẹ́ pé ọmọ tálíkà ni wọ́n ló tún gbé ṣe ẹ̀dẹ́. wọ́n ló tún gbé èsì ẹ̀dẹ́. gẹ́gẹ́ bí mo sọ fún alẹ́ kan àìsàn yìí ó wọ́pọ̀ lọ́dọ̀ wa mi báyìí kò dàbí àìsàn COVID tó yẹ pé ó ta bá lé ó ta bá oko so ọ̀dọ̀ wa mi báyìí ni àìsàn yẹn ó wọ́pọ̀. fún àpẹẹrẹ nísìn àìsàn mọ́kànlélógún yẹn a pín sí ọ̀nà méjì. àwọn kan wà tó yẹ pé tá a bá ti ń lóògùn lóòrèkóòrè bó bá pé ẹyin ẹ̀ tẹ̀ wà nínú ara wa wọn bàtà bá ti ń lóògùn yẹn ní òrèkóòrè ògùn yẹn máa pa ẹyin yẹn tàbí kó sọ di aláìlágbára. àwọn kan nìyẹn tabaka ní ení èjì ó jẹ́ 5 níye. àwọn kan wà tó yẹ pé àgbàdúrà kó ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n tó bá ti ṣe wá lẹ́sẹ̀kẹsẹ̀ a gbọ́dọ̀ lọ gba ìtọ́jú. àwọn là ń pè ní chemotherapy NTD yẹn ni pé chemo yẹn ni pé a lọ lo oògùn fún. àkọ́kọ́ ni preventive NTD yẹn ni pé a prevent ẹ̀ tí ò fi ní ṣẹlẹ̀ rárá. àwọn ni yẹn ara àwọn 5 tí mo dárúkọ yẹn ibẹ̀ òun ni à ń pè ní onchocerciasis dáṣẹ nọ́ọ̀rùn akọ̀nọ́ọ̀rùn òun ni. ẹ̀kejì schistosomiasis àtọ̀sí ajá tí èèyàn bá ti ṣẹ̀yọ́ tán báyìí yọkàn rí ẹ̀jẹ̀ yọkàn dédé jáde ó lè lọ ṣe gá yóò rí ẹ̀jẹ̀ níbẹ̀. so ẹ̀kẹta òun là ń pè ní soil transmitted hepatitis àrùn. so eléyìí màá padà ṣàlàyé bí a ṣe ń kó eléyìí náà. ẹ̀kẹrin òun là ń pè ní lymphatic filariasis. lymphatic filariasis yẹn òun ní jákùtẹ̀ ó lè yes tó wú lára ẹsẹ̀ lè wú ọwọ́ lè wú ó lè wú sí wa ní oúnjẹ ọmọ. so ẹ̀karùn òun là ń pè ní trachoma. so eléyìí ò wọ́pọ̀ ní ọ̀dọ̀ wa mi báyìí ìyẹn wọ́pọ̀ ní òkè ọya láàrin àwọn ìbátan wa. a rí ojú yóò ràn kalẹ̀ ṣùgbọ́n ojú ti lọ sílé. so èyí tó ń gbé àìsàn láti bí ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkejì òun ni eṣinṣin. eṣinṣin ló ń gbé bẹ́ẹ̀ ni tó bá lọ bá lé ẹlòmíì lójú. so ìyẹn lè. ọ̀gbẹ́ni Ọládòyìnbó. wọ́n tí ìbéèrè tí mo béèrè ni pé kí ni nǹkan tó ń ṣokùnfà àìrí ìtọ́jú fún àwọn àrùn yìí nílẹ̀ Nàìjíríà? ṣé torí pé kò wọ́pọ̀ lókè òkun débi pé wọ́n ti ṣe oògùn wọ́n ti ṣe abẹ́rẹ́ àjẹsára fún un? bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo sọ fún alẹ́ kan pé tó bá dé sí tálákà á ní o tún gbèsè ẹ̀dẹ́ tápọ̀ ọmọ olówó ni á ti sọ pé kó fi àtàsẹ́nu. àwa ò lè pèsè oògùn tó lè dènà àwọn àrùn yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbí kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn àrùn yìí ló ń dẹ̀mí àwọn aráàlú légbodò kó tó di pé ìtọ́jú dé? ẹ ṣeun àkọ́kọ́ ohun tí ó fà ni pé àwọn àjọ tó ń rí sí àwọn àìsàn yẹn wọn ò wọ́pọ̀. kò dàbí àìsàn ibà kò dàbí ikọ́ ife kò dàbí COVID kò dàbí oúnjẹ méjì kò dàbí so àdúgbò wa báyìí ni àìsàn yẹn ó wọ́pọ̀ sí. àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì ìjọba àti àwọn lájọlájọ wọn ò fi owó tó tó sí ìdí ìtọ́jú rẹ̀ àti pèsè àwọn oògùn yẹn. ìfà tí tá à ń rí gan láti ràn lọ láti àjọ ilẹ̀ òkèèrè náà ni a ti rí. a lè pèsè ẹ̀ ń bí rárá. a lè pèsè gẹ́gẹ́ bí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé àkọ́bí ara sí àwọn ìjọba wa ìhà kékeré ni wọ́n kọ sí àwọn àìsàn yẹn. fún àpẹẹrẹ tẹ́ bá ń gbọ́ ìròyìn ẹ rí i pé ní òkè ọya
láìpẹ́ yìí ejò ń sán àwọn èèyàn ejò ń pa ara àwọn nǹkan tí ta fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ iná nìyẹn. kò sì sí àpòrò ejò bẹ́ẹ̀ ni tó tí ò nílẹ̀. sí oògùn àpòrò sódà tó pé àwọn ọmọ ológo gan ejò ó ti sán wọn jẹ de ààrẹ náà ni kí ajá gbolúgi kó búyàn sán so ìyẹn náà kò tún sí àwọn oògùn àkọsí àjẹsára fún kò òun tún náà sí lẹ̀. ìyẹn náà bẹ́ẹ̀ ni Kéèyàn so máa rọra o. gbogbo ìyẹn náà ni kò sí àwọn lájọ tàbí ìjọba kọ ibi ara sí i then ẹ̀kẹta àwọn èèyàn gan nípa ìlanilọ́yẹ̀ ṣó tó fáwọn aráàlú láti lè mọ̀ pé àwọn àrùn yìí. ìlanilọ́yẹ̀ yẹn gan ò tí kò tó so mo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tí ẹ gbé jáde báyìí. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alákòóso àjọ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí lábẹ́ àjọ elétò ìlera alábọ́dé kí ni ìgbésẹ̀ tẹ́yin gan ń gbé láti la àwọn aráàlú lọ́yẹ̀ lórí àwọn àrùn wọ̀nyí tó fi jẹ́ pé tó bá tiẹ̀ mú ẹnìkan kò ní tètè máa ràn káàkiri dọ́ọ̀dọ̀ àwọn ẹlòmíì kó tó di pé tọ́jú dé. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọba tó wà lóde yìí oríṣiríṣi àwọn ọ̀nà láti gbé ládẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ àti ṣe posters ìyẹn ni pé ìwé ìléwọ́ ìwé àlẹ̀mọ́gìrì yes láti rí i pé ká la àwọn ní ọ̀yẹ́ then a ti ṣe oríṣiríṣi àwọn ètò fún àpẹẹrẹ nísìn ọdọọdún là ń fún àwọn ọmọléèwé ní oògùn aràn so ní àsìkò yìí a lọ sí gbogbo àwọn iléèwé wa a pè àwọn olùkọ́ni láti ìdánilẹ́kọ̀ọ́ fún wọn pé tó ọ̀nà tí kìíní ń gbà láti wọlé wá ni o then a tún ní àwọn àjọ ruwasa náà tọ́pẹ́ àwọn náà tún ń gbìyànjú láti ní ipa tiwọn náà láti rí i pé omi wà ní ìgbèríko káàkiri so ọ̀pọ̀lọpọ̀ gbèsè là ń gbé ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. kó má dàbí wípé orí àtòkèrè láti mú ọ̀rọ̀ yìí ẹja kó mú láti ìdí tá a gbà gun òkè bí ẹ ṣe pín àwọn àrùn yìí àbí àìsàn yìí sí ọ̀nà méjì ẹni kan wà tó jẹ́ pé tàbá ń lòògùn fún 5 níye ẹja ṣàgbéyẹ̀wò wọn kí ni ń fa àwọn nǹkan wọ̀nyí mọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀nà wo la sì lè dẹ́kun wọn bàbá sà ti mọ ìṣòro ọ̀nà tí ìṣòro ọ̀pọ̀ àgbàdà lọ ó yẹ ká lè mọ̀ ẹja bẹ̀rẹ̀ láti orí iná rùn. ẹ ṣeun nọ́ọ̀rùn kòkòrò tí à ń pè ní àmúkùrù àwọn olóyìnbó pè ní black fly àwa tí tàbá wà ní ìgbèríko àwa tá à ń ṣiṣẹ́ ní etí odò bóyá à ń ṣe àkùrọ̀ ni tàbí pàǹpẹja ni lásìkò òjò a máa rí àwọn kòkòrò yìí tó ń fò káàkiri tó bá dẹ̀ ó dẹ̀ máa jẹ wá àwọn ló máa gbé láti ọ̀dọ̀ ẹnìkan lọ sí ọ̀dọ̀ ẹnìkejì bẹ́ẹ̀ a rí pé tí kòkòrò yìí bá jẹ wá báyìí a bá ti pa báyìí a rí pé ibẹ̀ ó máa yún wa bó ṣe yún wa bẹ́ẹ̀ ni bó ṣe yún wa yẹn ó ti pọ̀ oró síbẹ̀ bó ṣe yún wa yẹn ó ń gbìyànjú pé kó lè parí kí oró yẹn lè parẹ́ mọ́ kó wọnú ẹ̀jẹ̀ dáadáa ó túmọ̀ sí pé kálábàárẹ̀ tí àmúkúrú bá jẹ ní ìsìn báyìí tí tó bá ń hún kọ́mọ wulẹ̀ họ. òun yóò yún yẹn débi pé kò síbẹ̀ èèyàn fẹ́ ọ̀rá dé egun torí yóò wọ́n dùn mọ́ yàn yóò sì mọ́ tààyàn. bó ṣe ń ṣe kíni so now bí yẹn ṣe rí nìyẹn ọ̀nà tí a lè gbà mo fẹ́ máa dákọ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan ọ̀nà tí a lè gbà láti dẹ́kun yẹn ni pé fún àpẹẹrẹ àwa tí a ń ṣiṣẹ́ ní etí odò tàbí tí à ń dá oko bí àkùrọ̀ bí tí kíni ẹ pọ̀ a gbọ́dọ̀ rí pé à ń wọ aṣọ tí tó bo gbogbo ọwọ́ àti ẹsẹ̀ wa then àwọn olóyìnbó ń pè kíní kan ní insect repellent cream àwọn cream kan àti pé máa ń lé àwọn kòkòrò a lè máa lò láti máa para kó tó pé iṣẹ́ àìgbọ́dọ̀ má ṣe níṣẹ́ a lè sọ pé àwọn tí ń dáko kan máa lọ sí oko wọn mọ́ so bí ìyẹn sì jẹ́ nìyẹn then ṣé mo ti dáhùn ìbéèrè yẹn. ó tún kọ àwọn àrùn míì. then ọ̀nà tá a tún lè gbà láti dẹ́kun lè ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọba pàápàá ìjọba tó wà lóde yìí wọ́n ti ṣe oríṣiríṣi ètò láti pé wọ́n fún gbogbo tó lórí tẹlẹ́mù ní oògùn ìfà láìpẹ́ yìí ìjọba tó ha oògùn mectisan so that tá a bá ti lò yóò ní ààbò bóyá ní tí kòkòrò ń bẹ lára ẹ ní o
yóò lè pa àwọn kòkòrò iná ọ̀run bẹ́ẹ̀ ni pé wà lára ẹni o yóò lè pa yóò dẹ̀ tún jẹ́ yóò tún jẹ́ ìdáàbòbò fún bí àjẹsára so ìjọba ń pín oògùn Mectisan láìpẹ́ yìí ni wọ́n tún pín oògùn yẹn jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Jàkùtẹ̀ ńkọ́. Jàkùtẹ̀ ohun tó ń fa jàkùtẹ̀ ẹ̀fọn ló ń gbé láti ọ̀dọ̀ ẹnìkan ẹni tó ti ní yóò gbé sí ọ̀dọ̀ ẹni tí ò tí ì ní ẹni tí kòkòrò bá wà lára rẹ̀ ní nǹkan bí aago 10 alẹ́ sí aago 2 òru ní kòkòrò yóò jẹ jáde ní ara èèyàn náà ẹ̀fọn dẹ̀ ní ẹ̀fọn káàkiri ó fẹ́ gbé ẹ̀jẹ̀ láti sẹ̀mí ni so ibi tó ti lọ jẹ ẹni tí ó ní àìsàn yẹn lára yóò gbé ẹ̀jẹ̀ ló ń wá lọ o ṣùgbọ́n ó ti bá nǹkan mí nínú ara bó ṣe gbé ẹyin jàkùtẹ̀ yẹn yóò lọ sódò sí àyà ẹ̀fọn yóò lo àwọn ọjọ́ mélòó kan ní àyà ẹ̀fọn bàtẹ́fọn bá gbé tó bá ti gbéra tán yóò lọ jẹ ẹni tí ò ní yóò lọ pọ̀ sí ara ẹni tí ò ní so kòkòrò jàkùtẹ̀ yìí òun fẹ́ràn ihò gbàṣẹ níhò ẹ̀jẹ̀ náà la ní ihò omi ara so ibi ihò omi ara yẹn ibẹ̀ ni òun lọ sódò sí inú ara bẹ́ẹ̀ ni so yóò máa bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ yóò máa bómi ara rìn bẹ́ẹ̀ ni yóò kọ́kọ́ dúró síbẹ̀ náà ọjọ́ ṣe ń gorí ọjọ́ tó sùn gorí oṣù náà ló ń sọ rẹ̀ di púpọ̀ bó ṣe sọ rẹ̀ di púpọ̀ ọkọ lè jẹ́ pé ní ọjọ́ kan ó lè lo torí pé àìsàn yìí ó lè lo ọdún 3 sí 10 lára èèyàn kó torí pé yóò fi ara hàn. bóò lẹni tó yóò ti wá ní lára bóò ni ó ṣe mọ̀ pé nǹkan ti wọ̀ ń lára. kò ní mọ̀ wọ́n jọ máa jẹ wọ́n jọ máa mú. bẹ́ẹ̀ ni yóò kàn díjọ́ kan ni yóò kàn rí pé ẹsẹ̀ ń ta òun ni bó ṣe ń ta lẹ́sẹ̀ yóò máa wú bó ṣe ń ta ni yóò máa wú ìdí nìyẹn tí àwọn yẹn fi máa gbàgbọ́ pé bóyá ó kọjá níbì kan tí kìnìyàn fi bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yóò lóun tẹ̀ ẹ̀kan mọ́lẹ̀ ni tàbí kó níkẹ́nìkan ti lọ kó bàtà òun. yóò di ayé ní ṣe ẹni tó tàka tó Ayọ̀rìndé tó mọ́jú lánàá tó ṣe báyìí tó ṣe báyìí. bóyá pé nígbà yẹn wà ní òun àti ẹnìkan jọ ní gbólóhùn aṣọ yóò ní ẹni yìí ló ṣe òun láì mọ̀ wípé kíní ẹ̀ ti wà lára ara ẹ̀. ọ̀dà ẹ jẹ́ ká wo. so ọ̀nà tí a lè gbà ìjọba náà fún wọn lóògùn náà torí pé ìgbà tí wọ́n ṣe ìwádìí wọ́n rí pé local government 10 iná ni àìsàn yẹn wà ní nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn láti fún àwọn ẹ̀ lóògùn láti rí pé kí àìsàn yẹn di ohun ìgbàgbé ní àwùjọ wa so nípa oògùn ọ̀kan nìyẹn then ẹ̀kejì láti rí pé à ń tọ́jú àyíká wa torí pé ẹ̀fọn tí o bá ti ríbi tí yóò ti sẹ̀mí so yóò kú náà ni so then láti rí pé lálálẹ́ à ń sùn ní abẹ́ àpò ẹ̀fọn alálòpẹ́ ní ọdún tó lọ ìjọba tó wà lóde yìí ó fún gbogbo wa ní àpò ẹ̀fọn a gbọ́dọ̀ rí pé à ń sùn níbẹ̀ bá a ṣe ń sùn bẹ́ẹ̀ lórí alálẹ́ tẹ́fọ̀n ráyè láti jẹ wá kò ní ráyè láti gbé kankan sí wa lára. àwọn àrùn yìí pọ̀ ò lóríṣiríṣi wọ́n tún ń pè kan ní river blindness. bẹ́ẹ̀ni òun náà ni onchocerciasis. òun náà ni ẹ jẹ́ ká tún wá wò ǹjẹ́ àyẹ̀wò tiẹ̀ wà fún àwọn àrùn yìí bí àyẹ̀wò ṣe wà fún àìsàn ibà ó ṣe wà fún ìtọ̀ ṣúgà ó ṣe wà fún kòkòrò HIV ǹjẹ́ àyẹ̀wò tiẹ̀ wà téèyàn bá tẹ̀ délé ìwòsàn pé ó dáa o mo fẹ́ ṣe àyẹ̀wò ní àgọ́ ara mi láti mọ nípa àwọn àrùn tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ olóru èyí tán tiẹ̀ pàtì tí wọ́n fọkúfẹ́ kọ bí ara sí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìṣòro tí a ní ni pé kó tó di pé àwọn yẹn jáde ó ti máa búrẹ́kẹ́ ó ti máa bọ́ sórí. òun náà ni mo ṣe béèrè pé ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò wà fún. téèyàn tiẹ̀ lè gbéra ẹ̀ lọ ilé ìwòsàn pé ó dáa o mo dé o mo fẹ́ ṣe àyẹ̀wò látòrí o títí tó fi dẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni so àyẹ̀wò wà fún tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo àwọn ilé ìwòsàn wa tí ẹ̀yẹ bá gbé ara ẹ̀ lọ fún àpẹẹrẹ ní onchocerciasis tí mo sọ fún wa nísìnyẹn wọn àyẹ̀wò wà fún then schistosomiasis náà that's àtọ̀sí ajá ẹni tó náà rí pé ó rà pé ohun tí tó máa ti ṣèyọ́ tán òun kàn rí ẹ̀jẹ̀. kí ló ń fa eléyìí.
ohun tó fa eléyìí òun ni kòkòrò yẹn ẹni tó wà lára ẹ̀ bóyá ọlọ́sẹ̀yọ́ síta ni ọlọ́sẹ̀yọ́ omi gbé lọ odò gbé lọ òjò gbé lọ sínú omi ó gbé ẹyin lọ sínú odò tàbí ẹni tó wà nínú odò gángan fúnra rẹ̀ tó ṣẹ̀yọ́ síbẹ̀ tàbí ó ṣe gá sínú odò pẹ̀lú ẹyin yẹn tó ṣe sínú tó ti ní kòkòrò lára. Tẹ́ ẹ bá dẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn odò wa a máa rí ìsáwùrú ìyẹn ìsáwùrú àwọn ìgbín kékeré báyìí ìsáwùrú yẹn àti kòkòrò schistosomiasis àtọ̀sí ajá yìí wọ́n fẹ́ràn ara wọn bíi ọ̀rẹ́ ni. àwọn èèyàn náà ti wà fẹ́ràn ìsáwùrú. so bí ó bá ti ṣẹ̀yọ́ sínú odò tàbó ṣe gá sínú odò pẹ̀lú ẹyin yẹn bí ìsáwùrú bá ti kẹ́fì ẹ̀ tó náà kẹ́fìrì ìsáwùrú. pẹ́kí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ yóò wá gbé ìsáwùrú gbèjẹ. yóò ti wà lára tiẹ̀ yóò wà lára tiẹ̀ yóò lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú ìsáwùrú. bá ti ṣe bẹ́ẹ̀ tán ìsáwùrú á pọ̀ sí inú odò. yóò máa retí ẹni tí yóò wá wẹ̀ yóò máa retí ẹni tí yóò fomi bọ́jú tí ó tàn sẹ́nu gan. so yóò retí ẹni tí yóò wá fọ nǹkan nínú odò. so bó bá dẹ̀ ti dé kíní yóò lẹ̀ mọ́ yẹn ní ara. Ẹ má gbàgbé o pé èyí tó jẹ́ pé because àwọn kòkòrò yẹn oríṣi méjì ni wọ́n àwọn kan wà tó pé ilé ìtọ̀ wa bladder wa ibẹ̀ làwọn wọ́n wá lọ ibẹ̀ ni wọ́n fẹ́ lọ sódò sí ibẹ̀ ni ilé ìgbé wọn tó fẹ́ lọ máa gbé. Àwọn kan wà ibi rectum wa níbi ilé gá wa nínú ibẹ̀ làwọn fẹ́ máa lọ gbé bẹ̀lẹ́ state wọn ẹ ṣe. Now bó ṣe ń lọ sínú ara ó lè sí léyà omi lè lọ síbi ọpọlọ wa kókó sí wọnú ọkàn gan. bẹ́ẹ̀ni kókó sí gangan omi lè lọ sí ilé ọmọ. kí ni kòkòrò àtọ̀sí ajá yìí náà. bẹ́ẹ̀ni ó lè lọ sí ilé ọmọ kó lọ búlọ́ọ̀kù ilé ọmọ wa pẹ́pẹ́ yẹn má gbọ́ pa bẹ́ẹ̀ni then ó lè lọ síbi ẹ̀dọ̀ ó lè lọ síbi kíndìnrín kò síbi tí ò lè yà. Fún àpẹẹrẹ láìpẹ́ yìí àwọn àyẹ̀wò kan tá a ṣe èyí tó yẹ kó lọ sí ibi ilé gá ibi ilé ìtọ̀ la lọ bá. So then àdètírà àwọn cases yẹn náà even lọ́yọ̀ state yìí tẹ́ pé lẹ́yìn àgbàtà débi àwọn àròkú tá à ń ṣe ìdálẹ́kọ̀ọ́ fún wọn bàbá yẹn sọ pé lóòótọ́ lẹ sọ àwọn ọmọbìnrin àwọn 5 ni wọ́n gbọ́ kóòdì sí pé ìgbà tí wọ́n dé Abẹ́òkúta wọ́n tó rí pé kínní yẹn ni ló fa ìdíwọ́ yìí. bẹ́ẹ̀ni. ṣé báwo ni ìtọ́jú ẹ̀ ṣé iṣẹ́ abẹ ni wọ́n máa ń ṣe ni àbó lóògùn tí wọ́n á ń lò tí wọ́n á fi tọ́ dànù jáde tí wọ́n yà wọ́n. oògùn ni ó lò. so adúpẹ́ Ọlọ́run fún ìjọba tó àlè náà tó bá tètè mọ̀. ṣé ọmọ wò pé wọ́n ń ṣe òun ni. bẹ́ẹ̀ni ará àwọn kan fún àpẹẹrẹ ní ọdún tó lọ a gbọ́ pé àwọn kan náà wọ́n ní kòkòrò yìí bàtà lọ sọ́dọ̀ wọn a sì dánilẹ́kọ̀ọ́ fún wọn. Ìyá yẹn wà ń sọ fún wa pé ibi tó burú dé òun gbàdúrà lójoojúmọ́ gbogbo àwọn ọmọ pátápátá ní tọ ẹ̀jẹ̀ òun ò sì jẹ́ wá rí tọ̀ òun náà ń gbàdúrà pé kí òun náà lè máa tọ ẹ̀jẹ̀ kábíyèsí elédùà mọ̀kànmọ̀kàn. a láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún pé àwọn tí ń tọ ètò ẹ̀jẹ̀ nǹkan ti dára wọn ẹ̀yin náà ẹ̀tọ́ ẹ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run so àtẹni tí ó ti tọ̀ àtẹni tó tọ̀ tó pé ìjọba pèsè oògùn gbogbo wọn náà ni àfúní. ẹja wo àrùn ẹ̀tẹ̀ náà. ẹ kò gbọ́dọ̀ kan tó di pa wo àrùn ẹ̀tẹ̀ yìí tẹ́ ẹ sọ yìí àtọ̀sí ajá yìí ẹ tí ọba tí ìdèbí pé ń tọ ẹ̀jẹ̀ tí sì ń bẹ lára rẹ̀ bó kí ni àwọn àpẹẹrẹ táàrọ̀ àrò fi máa sọ pé ó dàbí pé kankan ti dé nǹkan àjòjì kan ti dára wọn. àbí ó dìgbà tó bá tó di pé ó tọ ẹ̀jẹ̀ kan tó mọ̀ pé ń bẹ lára ń tọ̀. bẹ́ẹ̀ ni kò lè mọ̀ pé ó wà ní ara òun àfi tó bá kàn rí pé tó bá ti tọ̀ tán yóò kàn rí pé ẹ̀jẹ̀ kan jáde. ojú ara ò ní yún inú ò ní rún ìdọ̀kọ̀ ò ní sẹ́kù ara ò ní gbóná fẹ́rẹ́fẹ́ kò ní sí yún bẹ́ẹ̀. tó obìnrin lè feel pé bóyá ojú ara yún òun tó pé bọ́lọ́run sì dá ọkùnrin yàtọ̀ sí bí Ọlọ́run sì dá obìnrin
ṣùgbọ́n ohun tí ó fi hàn gédégbé náà ni pé ènìyàn máa tọ̀ tó bá ti ṣẹ̀yọ́ tán ẹ̀jẹ̀ jáde tàbí tó bá ti ṣe gá tán ẹ̀jẹ̀ jáde òun ni. ọ̀dà ẹ jẹ́ ká wá wo ti ẹ̀tẹ̀ yìí torí a rí i pé òun náà wọ́pọ̀. bẹ́ẹ̀ ni ara àwọn àìsàn tó ń ṣẹlẹ̀ iná bẹ́ẹ̀ ni bó o lá ṣe dènà ẹ̀ tó bá tiẹ̀ wá ṣèyàn bó lèyìn ó ṣe mọ̀ pé n tó ṣeun rèé tí wọ́n fi ní mọ fògùn orí fífọ́. táwọn onímọ̀ fẹ́ tẹ́lẹ̀ mọ́ pàlàpàlàpà. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tá a sọ fún wa yìí gẹ́gẹ́ bí mo ti kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé àwọn èèyàn wa àìkọbi ara sí tó fi máa di pé ó di nǹkan ńlá fún àpẹẹrẹ ẹ̀tẹ̀ kì í ṣe pé a fi ara nura wa kọ́ nípa pé mímí ni. mímí síra ẹni. bẹ́ẹ̀ ni. ọ̀làgòkè ó sùn sí ààrẹ sàn mọ́ mi sí mi o ẹ jẹ́ mọ bọ́rọ̀ bọ̀. so nípa mímí iná so bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé kó tó di pé ó bẹ̀rẹ̀ sí máa affect ìka ó ṣe ṣe kéèyàn rí ní ààrẹ náà tó dàbí ifo. bí ifo. bẹ́ẹ̀ ni. ó tún wà sí gbogbo ibi téèyàn bá ti rí ifo kéèyàn ó kíyèsí. gbogbo ifo kọ́ ni ifo. bẹ́ẹ̀ ni yóò wá bí ifo ohun tá a kàn máa fi dá ifo àtòun mọ̀ ni pé a máa sọ fáwọn èèyàn ó bá rí pé wà lára rẹ̀ ó bá tẹ̀ra mú bí ìyẹ́ adìẹ tó bá tẹ̀ra fi ń kàn tí ò fìlì tí ò ní ìmọ̀lára ẹ̀ kó tètè ẹ̀tẹ̀nu. ó túmọ̀ sí pé béèyàn bá ti rí àpẹẹrẹ bí ifo kéèyàn mú ìyá adìyẹ kó fi rin ara tí ò wá dùn mọ́ èèyàn pé tí ò rí pé òun ní ìmọ̀lára nǹkan tó fi ń kan yẹn kó tètè gbalẹ̀ ìwòsàn lọ. kó tètè gbalẹ̀ ìwòsàn lọ. so a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé ìjọba tó wà lóde yìí náà káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 23 iná ni iléeṣẹ́ wọn wà àtòrí pé àwọn tó ń tọ́jú ikọ́ ife àwọn náà ló ń tọ́jú àrùn ẹ̀tẹ̀. tọ́ a jẹ́ pé gbogbo ilé ìwòsàn lẹ́yìn bá ti rí ibi tí wọ́n ti ń ṣàyẹ̀wò àti ìtọ́jú ikọ́ ife èèyàn lè lọ síbẹ̀. tó bá ti rí pé nǹkan tó wà lára òun bí ó sáré pé ifo ló ń pè òun náà sáré rí àwọn àyẹ̀wò pé ifo ló sáré ń pọ̀ jáde sí lára kò sì síbi tí ò lè jáde sí ní ara torí ìgbàgbọ́ wa ní pé lọ́pọ̀ ìgbà ojú àbí ẹ̀yìn ni ifo máa ń wà ló ti máa ń mú yàn ló túmọ̀ sí pé kò síbi tí ẹ̀kọ́ lè ti jáde kí wàá ní àwọn ìtọ́jú tí kí ló ẹ ti ní mímí ṣé mímí nìkan ni èèyàn wá gbọ́dọ̀ súnmọ́ra ẹni àṣà ni nǹkan tí ń fà á tó fi jẹ́ pé béèyàn bá mí èémí ẹ̀ jáde yóò ràn ẹnìkejì ṣé kòkòrò ni. nípa ti ẹ̀tẹ̀ ni o kòkòrò ni. kòkòrò àìfojúrí. bẹ́ẹ̀ ni mà. lẹ́yìn tó bá ti wà lára rẹ̀. ẹni tó bá ti wà lára rẹ̀ tó bá ti mí sí ẹlòmíì so ìdí nìyẹn tí ìjọba máa fi sọ fún wa pé ká máa try láti avoid overcrowding. so bóyá ní iléeṣẹ́ ni o bẹ́ẹ̀ ni bóyá ní bí tá à ń sùn ni o ká rí i pé atẹ́gùn òun fẹ́ dáadáa. béèyàn bá sì wà níbi tèrò bá pọ̀ sí bóyá kéèyàn máa lo ìbòmú àbí. a lè ṣe é ká sáré pé a distance ẹ rí i pé ìjọba náà ń pariwo náà pé ká máa fà ilẹ̀ fúnra wa so that atẹ́gùn máa a lè fẹ́ dáadáa. lára àwọn kan tí ẹ kó kalẹ̀ náà ni àrùn ṣùgbọ́n tó di pé ẹ ṣàlàyé lẹ́yìn ẹja lọ ẹ̀ka ìpolówó ọjà náà. Supramalt Multivitamin Junior. Talk say our smile no reach. Make una think am twice so. Ever heard of Colgate, the #1 oral care brand in the world? Colgate Maximum Cavity Protection unlocks 24 hours cavity defense. The formula boost with calcium for lifelong smiles. Mom, it's a time to brush. No more cover mouth.
maximum cavity protection. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ètò kùtù àì ó sì ń tẹ̀síwájú níbi tá a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn àìsàn àbí àrùn tí máa ń ṣẹlẹ̀ nílẹ̀ olóoru lápò ọ̀dọ̀ tí wọ́n ń bì ṣùgbọ́n tí àìsábà kọ bí ara sí wọn ẹ̀yin náà rí pé bá a ṣe ń ra ń sọ ó kálukú ọmọ wò pé ṣé lè sì tún bẹ ṣé lè sì tún bẹ ṣé ń ṣẹlẹ̀ lọ́sọ̀ ẹ dákun ẹ sára fìdí mọ́lẹ̀ níbi tí ẹ ti ń láǹfààní àti mọ̀ wáhùn àlejò wa onímọ̀ṣègùn nípa àwọn tó jẹ́ àrùn tí ń ṣẹlẹ̀ lápá ilé olóoru ń bì yìí ọ̀gbẹ́ni Ọlátúnjí Ọládóyìnbó wọ́n sì ń bẹ pẹ̀lú wa tá a jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ó tó nípa lọ sí ẹ̀ka ìpolówó ọjà mo sọ̀rọ̀ nípa àrùn ara wọ́n ní kò gbọdọ̀ mọ̀ sí lára ẹ̀sìn sọ pé wíwà lára rẹ̀ ní ìsìn báyìí àkóbá tó ni ẹja wò bó o làrán ṣe ń dára ṣé oúnjẹ là ń jẹ ni sáfẹ́fẹ́ la tó ń fẹ́ mú ni sáà lè dẹ́kun tiẹ̀ náà. ẹ ṣeun àrùn kò sẹ́ni tí wọ́n bí pẹ̀lú àrùn bẹ́ẹ̀ ni kò sí ẹni tí wọ́n bí pẹ̀lú àrùn kò sí ẹni tí wọ́n bí pẹ̀lú àrùn ohun tó fa àrùn ni pé ẹni tí àrùn ti wà lára ẹ̀ tó lọ ṣe gá síta tàbó ṣe gá síbi tí omi ó ti sàn lọ sí omi bíbí odò bí tá a ti mu torí pé ẹyin gá yìí fún àpẹẹrẹ ní ọ̀dọ̀ wa ń bí báyìí àdúgbò wa ó fa ìgbàdé pé ó lè lo oṣù mẹ́ta ẹyin ẹ lè lo oṣù mẹ́ta ní inú ilẹ̀ ẹyin àrùn bẹ́ẹ̀ ni táfẹ́fẹ́ ọmọ gbé kiri ní àdúgbò wa ń báyìí ní òkè ọya o atẹ́gùn àmì pẹ̀lú bí bẹ́ẹ̀ ṣe gbóná tó òun ẹyin bẹ́ẹ̀ pẹ́ púpọ̀ tó fi kú ṣùgbọ́n ládùúgbò wa ń bí báyìí ilẹ̀ bí ṣùgbà díẹ̀ ó gbà ìdí yẹn nígbà tó ń ṣe àyẹ̀wò inú ìjọba ìbílẹ̀ 23 ẹyọ kan ni ò sí 22 náà wọ́n ti rí àyẹ̀wò yẹn pé bẹ́ẹ̀ ni. ebo ni ò sí o. afẹ́fẹ́ lọmọ gbé bẹ́ẹ̀ orí afẹ́fẹ́ là wà ẹ mọ bọ́rọ̀ yìí bọ̀ tó o fẹ́ kó lọ bẹ̀. so ẹ̀yin náà wo ní sí àjẹkù 99.5%. nǹkan ṣe. bẹ́ẹ̀ ni so now ó lè lo oṣù mẹ́ta bí abi tí tó wà èso bọ́ síbẹ̀ a kàn mú. àfinúra. ẹlẹ́bí ò ṣàṣe wọ́n ká bẹ́ẹ̀ gí wa wọ́n bá ti ká ó jábọ́lẹ̀ láì fọ́. so ẹlòmíì gbà tí ibi tó ń ṣe gáàsì òjò gbé lọ pé ó gbé lọ síbi ewébẹ̀ ni dépò kí àwọn ewébẹ̀ kan sì wà tó pé kò ní ìdí pé kí á sè á kàn máa jẹ ni àbẹ̀ náà ní bá bí ẹlòmíì lè mú omi ó kàn déédéé bu omi níbì kan kò mọ bí tí orísun omi yẹn ti wá ó fi san èso pẹ̀lú náà ló dẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jẹ so. ó fẹ́ tọ́jú ọmọ tó kọ́ bọ̀ wọ́n lójú. so ó lè yẹ pé contaminated water omi tó ti ẹ ti wá mẹ́ ibẹ̀ náà la lọ bù náà ni la mú so nípasẹ̀ báyìí ẹ̀yẹn ti ara wọlé àti wọnú ara. ó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ sọ pé àjẹjù ẹran nǹkan kan ní máa ń fa àrùn lára. àjẹjù ẹran kọ́ ló máa ń fa àrùn lára though àwọn ẹran kan wà tó jẹ́ pé àrùn náà wà nínú àwọn just like bí ẹlẹ́dẹ̀ nísìn ìdí náà sọ fún wa pé gbogbo àwọn ẹran agbọ́dọ̀ rí pé a ṣe dáadáa. ó jiná dáadáa. èsì àtọwò. rárá tàbí pé bóyá pé à ń sọdún tàbí pé à ń sọdún bí tá à ń sun ẹran láti ń jẹ. àwọn tó fẹ́ràn àwọ̀ màálù. so a gbọ́dọ̀ rí pé a ṣe dáadáa so bí ìyẹn ṣe rí nìyẹn ọ̀nà wo la lè gbà láti dènà ẹ̀ ọ̀nà tá a lè gbà láti dènà ẹ̀ ni pé a gbọ́dọ̀ rí pé gbogbo wa la gbógun ti à ń ṣe gá sáwùjọ. gbogbo ẹ̀ náà tún wá lọ dá lórí ìmọ́tótó àyíká àti tara ẹni gan pàápàá. bẹ́ẹ̀ ni so ìyẹn gan ṣàkóbá fún wa lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọlọ́run pèsè fún ọlọ́run bùkún fún ó kọ́lé ṣùgbọ́n kò rí ìdí láti kọ́
ilé ga Ilé ga. wọ́n máa ṣe short put. yóò máa lọ kúrú. àwọn olómi wọ́n dẹ̀ ní láti ìwà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pòkè táwa ti fẹ́ lọ ṣe gá o á pè ọ̀rẹ́ wa ọ̀yá lábájá jẹ́ ká jọ ṣeré lọ sí orí àpáta wọ́n lọ ń ṣe gá nìyẹn o dépò kí wọ́n lo ilé ilé ìgbọ̀nsẹ̀. ìgbọ̀nsẹ̀ tó wà ní inú ilé wọn wọ́n á láwọn ṣeré lọ sí orí àpáta wọ́n ṣeré lọ sí ibi tó ti lọ dáwọ́ tẹ́lẹ̀ so gbogbo àwọn ìwàsí agbọ́rọ̀ rí pé àyípadà àyípadà. So, wọ́n bá wọ́n bá ṣàkóbá ṣàkóbá púpọ̀ fún fún wa. wa. then lọ́wọ́ adúpẹ́ lọ́lọ́run fún ìjọba tó wà lóde yìí ọdọọdún ni wọ́n fún àwọn ọmọ léèwé torí pé oògùn tó fún wa kò lè kárí ṣùgbọ́n wọ́n sáré pé àwọn ọmọ léèwé àwọn gangan náà ni wọ́n nílò rẹ̀ jù kọ́ mọ́ bá ṣèdènà fún ẹ̀kọ́ wọn because fún àpẹẹrẹ nísìn ọmọ tó ní àrùn kò ní mọ̀ pé nǹkan kó sá máa dà láàmú gbùdùgbùdù kò ní mọ̀ bí ó ṣe ṣàlàyé. wọ́n ní mí ìgbà tiẹ̀ mọ ọgbẹ́ tí ò ní sọ bẹ́ẹ̀ rárá. ni ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àrùn yìí bá ti pọ̀ jù. ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àti fún àwọn ọmọ lóògùn àrùn dé pé gbàtà padà ń ṣe ẹ̀yin náà ẹ̀yin àgbàlagbà lẹ́sọ̀ fún wa pé tá a bá ti ta a máa tọ̀ kọ́mọ̀ bá di ẹ̀rùn dídì aláti káàkiri pé ogun tí ẹ ló bá ò ní ọmọ yẹn àtàwọn òbí ẹ̀ sọ fún wa pé gbàtà àwọn ka àrùn tó dé 41 làwọn ò kà mọ́ nígbà tó ń ya tó yà jáde jáde pé bó ṣe jáde ní nínú ara. ló jáde ní ibi ìlòsí táwọn káàdé 41 41 làwọn ò kà mọ́. ó túmọ̀ sí pé nǹkan ti sodo sáwọn ọmọ yẹn lára tẹ́lẹ̀. ẹ wá wo ohun tó wá jẹ́ ìyàlẹ́nu fún wa jùlọ ni pé ní class because a tẹ̀lé ọmọ yẹn dé class ẹ̀ gangan ni pé wọ́n lòun ní máa rù ipò gbẹ̀ngbẹ́ ó túmọ̀ sí pé ó ti ṣàkóbá fún ọpọlọ rẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tó lo oògùn yẹn báyìí àwọn ọmọ kíláàsì wọn sọ pé bí ó bá gbapò kíní gbapò kejì níìsín. ìsọyẹ ọ̀rọ̀ tó fún ọmọ kọpọlọ jí pépé sí. bẹ́ẹ̀ ni so now ká sọ pé ọmọ yẹn ò ní àǹfààní láti lo oògùn àrùn wọn á ní bóyá ẹlẹ́dàá rẹ̀ ò rọ̀ mọ́ ìwé yóò tún wá lọ ẹnu iṣẹ́ gan kò tún ní yanjú bẹ́ẹ̀. so ara àwọn oore tí ìjọba ṣe fún wa ni. bẹ́ẹ̀ ni mẹ́bẹ́ẹ́dà sọ. ẹ jẹ́ ká tún wá wo kí ni ìyàtọ̀ láàrin glaucoma àti trachoma torí trachoma yìí náà wà lára àwọn àrùn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ olóoru kí ni ìyàtọ̀ ẹ̀ àti pé báwo ló ṣe jọmọ́ àwọn àrùn tí wọ́n patì tí wọ́n kọbi ara sí. ẹ ṣe ìyàtọ̀ gédégédé ló wà láàrin trachoma àti glaucoma. Glaucoma ní ọ̀nà tó mo lè gbà láti ṣàlàyé fún wa òun ni pé kinní kan tó kàn déédéé sú nínú ẹyinjú níbi ìríran wa ibi lẹ́ǹsì wa níbi orí ibi ti dúdú yìí bẹ́ẹ̀ ni tó kàn déédéé kurukuru tó kàn déédéé sú láti bò láti má jẹ́ kí a ríran dáadáa so eléyìí tí ẹ bá tètè bọ́ síta lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n bá ṣe iṣẹ́ abẹ tí wọ́n bá mú ìyẹn kúrò. Trachoma eṣinṣin ló ń gbé kòkòrò yẹn láti ọ̀dọ̀ ẹnìkan yóò gbé lọ sí ọ̀dọ̀ ẹlòmíì fún àpẹẹrẹ nísìn ní àwọn àdúgbò kan wà tẹ́ bá ti fẹ́ lọ sọ́dọ̀ wọn tẹ́ bá ti ń lọ sí ọ̀dọ̀ wọn àwọn eṣinṣin gan ni ó kọ́kọ́ ní ó kọ́ kí n káàbọ̀ tẹ́ pé wọ́n bòyìn àtọ́jú. ẹ kú ilé ẹ káàbọ̀ sáàrin wa. bẹ́ẹ̀ni àtọ́jú àti wọ́n máa tọ́ bọ èèyàn lójú. so níbẹ̀ yẹn eṣinṣin ó ti tọ́ bọ ẹni tó ní kinní yẹn ẹni tí ò lójú kan tójú ẹ̀ ti relé ebe sí bá gbọ́ náà gan kò ní tètè mọ̀ pé kò ní mọ̀ àfi tó bá kàn di pé nǹkan kan ti eṣinṣin ti gbé kòkòrò yẹn láti ojú ẹni tó ti ní trachoma so yóò dẹ̀ fẹ́ gbé lọ sí ara ẹlòmíì so then ìyàtọ̀ tó wà mẹ́ẹ̀ ni pé àkọ́kọ́ tó bá ti jáde wọ́n á sì ṣe abẹ fún ẹ̀kejì torí pé oògùn ẹ̀tẹ̀ ni wọ́n máa fi wo làpálàpá yóò ti bọ́ sójú yóò ti bọ́ sórí. ó sì lè fọ́ èèyàn lójú. ìfọ̀ yẹn lójú. kí wàá la lè ṣe láti dènà ẹ̀. ohun tá a lè ṣe láti dènà. torí pé a lè jòkó sí ibì kan náà a sá rìnrìn àjò káàkiri. ẹ ṣeun
ẹ rí i pé ní ọdún díẹ̀ sẹ́yìn ìjọba Nàìjíríà àti Ọ̀yọ́ state à ń pariwo pé ká máa fọwọ́ wa lóòrèkóòrè pàtó yá ń sọ pé owó nìkan kọ́ ká máa fọ ojú wa náà so that bá jáde lọ bá ṣe fẹ́ wọlé ká fọ ọwọ́ wa ká tún fọ ojú wa. tó bá tẹ̀ jẹ́ pé eṣinṣin yìí tẹ̀ ti bà èyí ó ti fi ọṣẹ àti omi èyí á ti fọ ojú wa. then mo dẹ̀ sọ fún wa pé kíní ẹ̀ wọ́pọ̀ ní òkè ọya ibi tó ti wọ́pọ̀ ìjọba náà tún fún ọ ní oògùn ọ̀fẹ́ ní òrèkóòrè ṣùgbọ́n lọ́dọ̀ wa ń báyìí kò sí. àrùn kan bẹ tí wọ́n ń pè ní bíi kọ́lì ti èèyàn ibi yínrùn sára àwọn àìsàn tá à ń sọ yìí náà lọ náà meningitis. rárá ọ̀tọ̀ tún nìyẹn yóò sí lára àwọn àìsàn tí ń ṣẹlẹ̀ nílé lóru yóò sí lára ẹ̀. ṣùgbọ́n ìlú náà wà lára àwọn tí wọn ò kọbi ara sí. bẹ́ẹ̀ ni ó jẹ́ àìsàn tó jẹ́ pé ó wọ́pọ̀ ní àsìkò ooru àti ibi tí a kójọ papọ̀ sí tẹ́rọ bá ti pọ̀ sí náà ló jẹ́ pé lágbọ́dọ̀ tí wàá ń bí náà ní ti máa ń pọ̀. lọ́dọ̀ wa ń bí báyìí kò tiẹ̀ wọ́pọ̀ púpọ̀. tí wọ́n sọ ni pé nílé olóoru bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó tún wá ń súnmọ́ àwọn apá àbíká. bẹ́ẹ̀ ni so ibi tó yẹ pé iye àwọn èèyàn tó yẹ kó gbénú ilé wọ́n pọ̀ ju iye àwọn tí ó yẹ kó gbénú ilé lọ tó yẹ pé bí wọ́n ṣe wọ́n jọ olùkàkùjọ mí sí èmi náà. ọ̀fà yírùn. bẹ́ẹ̀ ni. bóò ni a ṣe máa ṣe àwọn tó bá ṣe ṣé wọ́n mọ̀ sọnù báyìí ni. yóò mú wọn mẹ́yìn tààrà ò ní lè gbé. ohun tó ṣẹlẹ̀ ni pé ibi kíní mọ̀dọ̀mọ́dọ̀ tí Ọlọ́run fi fún wa bí báyìí. ibi ògóró bí ọrùn báyìí. ibi cord spinal cord. ibi mọ̀dọ̀mọ́dọ̀ yẹn òun náà ló lọ síbi ọpọlọ. so ibẹ̀ ni kíní ẹ̀ máa lọ attack. so kò ní jẹ́ kí ẹni yẹn bẹ́ ọrùn ṣe understanding kò ní jẹ́ kó yí ọrùn then ìmọ́lẹ̀ yóò máa is photophobia yẹn ni pé bá ti rí ìmọ́lẹ̀ báyìí yóò máa pariwo so ó jẹ́. ẹ jẹ́ ká tún wo àrùn ibà onígbá méjì àrùn onígbá méjì ó wà lára àwọn àrùn yìí náà gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn wá bó tiẹ̀ jẹ́ pé a rí bí ìgbà pé wọ́n kọbi ara sí i náà níwọ̀nba àmọ́ bó làrùn yìí ṣe é bẹ̀rẹ̀ kí ni ìtọ́jú ẹ̀. àrùn onígbá méjì that's cholera bó tilẹ̀ jẹ́ pé kò sí lára mọ́kànlélógún yẹn ṣùgbọ́n a mẹ́nubà torí pé ó jẹ́ àìsàn tó jẹ́ pé ó wọ́pọ̀ níbi tí ìmọ́tótó wa ó kù díẹ̀ káàtó. ìmọ́tótó yìí náà ní. bẹ́ẹ̀ ni ibi tó ìmọ́tótó wa kù díẹ̀ káàtó ibẹ̀ ni àwọn àrùn wà. àrùn onígbá méjì náà ni. ọ̀dà a ti sọ nínú mọ́kànlélógún tẹ́ sọ ìpín àkọ́kọ́ tó jẹ́ pé 5 ọ̀dà pé a ti mẹ́nu lé gbogbo márààrún ìpín ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ 16 ó yẹ já àwọn wo ni àwọn àìsàn tí ń bẹ nípele yìí. ṣe é pé àwọn tẹ́ dákọ nísìn àwọn tá a lè dènà ni wọ́n. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn eléyìí tẹ́ ẹ sọ yìí kò wé ṣe àwọn nǹkan tá a lè dènà àwọn tí ó gba ìtọ́jú gangan ni. ẹ ṣeun àwọn àìsàn yìí gẹ́gẹ́ bí mo sọ fún alẹ́ kan ó jẹ́ àwọn àìsàn tó jẹ́ pé a gbàdúrà fún kó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ a gbọ́dọ̀ rí i pé a tètè lọ sí ilé ìwòsàn fún àpẹẹrẹ nísìn snake bite ejò kí ejò bùyàn sán a gbàdúrà fún ṣùgbọ́n tó bá ti bùyàn sán èèyàn gbọ́dọ̀ lọ sí ilé ìwòsàn torí pé àwọn ejò yìí oríṣiríṣi ni wọ́n àwọn kan wà fún àpẹẹrẹ àwọn kan wà tó yẹ pé oró wọn wọ́n lóró gan àwọn kan sì wà tí wọn ò lóró then àwọn tó lóró yẹn
àkọ́kọ́ náà ó depend ó wà lọ́wọ́ ibi tó bá ti bùyàn sán èyí tó bùyàn sán lọ́wọ́ ní ọwọ́ báyìí ó súnmọ́ ọkàn láti ti gbé ẹ̀jẹ̀ lọ láti tètè gbé oró yẹn lọ síbi ọkàn lọ sọ́kàn àti láti gbé káàkiri a lè fi wé èyí tó bùyàn jẹ ní ẹsẹ̀ then ejò ní ó tún depend lórí rate bó bá ṣe ṣàyàn omi bóyá wọn kàn kọjá lọ́kàn déédéé sẹnu fírí báyìí a lè fi èyí tó pé òun gan fúnra rẹ̀ ti múra pélé ó ti dúró pé yes àjọ náà tán ni. Now a tún gbọ́dọ̀ fi wé bí wọ́n ṣe lálàáfíà sí àwọn ìjọ mi wà tó pé wọ́n ti ṣe lọ́sẹ̀ ara ti ń kan gan ó ti gẹ̀gùn lẹ̀. bẹ́ẹ̀ ni àwọn mi wà tó pé òun gan tẹ múra ti kú so bí ó ṣe sáyàn yóò yàtọ̀ sí ètò pé ara rẹ̀ le so ohun yóò tó lè ṣẹlẹ̀ pé ejò ló sá wa o a gbọ́dọ̀ rí pa lọ sí hospital ká lọ sí ilé ìwòsàn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé káàkiri ni ilé ìwòsàn wà nísìn alábọ́dé wà ti state wa ti ìpínlẹ̀ wa ti ìjọba usage. ṣé àwọn oògùn yìí wà ṣé àpòrò yìí wà bẹ́ẹ̀ torí ti níbi oṣù kan lé díẹ̀ sẹ́yìn báyìí ní ti ọmọdébìnrin kan nílùú Àbújá kódà ìròyìn jẹ́ ká mọ̀ wípé fúnra ara ẹ̀ ló wa ara ẹ̀ lọ ilé ìwòsàn kínní ìkejì kó tó di pé ẹlẹ́mìí padà gbà á ṣé àwọn àpòrò ejò yìí ṣó wà ńlẹ̀ lọ́pọ̀ ìgbà wọ́n sì tún máa ń jẹ́ ká mọ̀ wípé tí ejò bá bùyàn jẹ́ ó máa ń sàn kéèyàn ríru ejò bẹ́ẹ̀ pa kéèyàn ó mú dání délé ìwòsàn ṣé kò tí ní bọ́ sórí. láti lè mọ̀rọ̀ àpòrò torí wọ́n ní ejò kọ̀ọ̀kan ló ní àpòrò tí wọ́n fún un. gẹ́gẹ́ bí mo sọ fálẹ̀ kan mo ní pé oríṣi méjì ni wọ́n àwọn kan àti pé oró ń bẹ lára wọn àwọn kan àti ó sì ní oró. fún àwọn ejò kan wà tí ò ní oró. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí báyẹ̀ tó bá bùyàn jẹ kò sí nǹkan kan tí ó ṣèyàn. èèyàn máa sìn wọ́n lé gan. rárá èèyàn lè sin ejò ni normally gẹ́gẹ́ bí ìwádìí sọ fún wa pé ejò àwọn Yorùbá sọ wa pé ojú inú ni ejò ń lò so adrenaline ara wa ìdí náà tó pé ejò èyàn lè jọ gbénu lé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù tí ò ní ṣe yẹn torípò náà ti di pé ara rẹ ò dìde sóhun pé o fẹ́ ṣe òun lé. òun náà kàn máa ṣe fàájì níbi tó wà ní. yóò máa ṣe fàájì ni ṣùgbọ́n tó bá ti di pé pẹ̀lú adrenaline rẹ ó ti di pé o fẹ́ ṣe òun léṣe òun yóò múra láti àtàkì ẹni torí pé òórùn adrenaline òun náà ti gbóòórùn ẹ̀ bẹ́ẹ̀ ni so now tó bá mú ejò tó ń pa yóò jẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n mọ èyí tí ó jẹ́ ń bẹ́ẹ̀ so fún àpẹẹrẹ nísìnyí àwọn ejò kan wà tó pé orí igi wọ́n ń gbé orí ní ó fẹ́ attack tó bá attack yẹn báyìí tó bá ṣàyìn lórí báyìí òun náà ní adrenaline lára pé ẹsẹ̀kẹsẹ̀ ó fi pé nǹkan ṣe òun yóò kàn fi pé kò ṣe òun mọ́ yóò fi pé kò dùn ún mọ́ torí pé inú oró ẹ̀ oògùn tí máa pa kéèyàn ní ìmọ̀lára ìrora ó tún wà bẹ́ẹ̀ tí ó fi ṣọṣẹ́ síyàn lára kábíyèsí Elédùmarè. so tó bá sáà rí pé ejò sáwọn tó bá lórí rí pa fine tó bá ti rí pa tó bá ti dé ilé ìwòsàn wọ́n ti mọ̀ eléyìí o. kéèyàn tó wá délé ìwòsàn a lè di okùn mọ́ orí torí wọ́n sọ fún wa pé bíjọba bùyàn jẹ nínú ìmọ̀ ìbílẹ̀ wọ́n ní kó sán okùn mọ́. bó o láṣẹ wá ṣètò lórílẹ̀ yìí. kó bá sán okùn mọ́ gan ó tún léwu ohun tó kàn lè ṣe ni pé bó ṣe ṣẹlẹ̀ sí yẹn kó má ráyè láti rìn wọ́n kàn rí i pé wọ́n gbé tó bá tún sán okùn mọ́ kò tún ní jẹ́ kí ẹ̀jẹ̀ kó lọ ó tún lè fa ewu mi sí inú ara so bó ṣe ṣẹlẹ̀ sí yẹn kí wọ́n wọ́nà láti rí i pé wọ́n gbé so that gbogbo iṣan ara ò tún ní máa ṣiṣẹ́ de pé ó jẹ́ kí oró yẹn lọ sínú ara. ẹ jẹ́ ká tún wo. then gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè pé ara ìṣòro tá a ní náà nìyẹn torí pé àwọn àìsàn tá à ń sọ fún wa yìí àwọn ìgbìmọ̀ àwọn àjọ
wọn ò kọbi ara sí àjọ elétò ìlera àwọn elétò ìlera wọn kọbi ara wọn ò kọbi ara sí púpọ̀ ni àwọn ìgbìmọ̀ wo àwọn bíi stakeholders àwọn ẹlẹ́kajẹ̀ka àwọn ẹlẹ́kajẹ̀ka tọ́rọ̀ kàn, bẹ́ẹ̀ ni àwọn tọ́rọ̀ tọrọ ètò ìlera ètò fún àpẹẹrẹ nísìn aláwọn lájọlájọ tó ń gbárùkù ti ètò ìkọ̀fẹ́ ibà ní aláwọn ṣùgbọ́n nípa ti àwọn ìyẹn àwọn àjọlájọ tó ń ṣe wọn ò tó nǹkan. ọ̀nà wo lẹ wá fẹ́ gbà kàn sí wọn láti ní àjọṣepọ̀ ẹ̀ka aládàáni gan. ṣé ara ẹ̀ náà ni bíi kí àkekèé náà sànyàn sára ẹ̀ náà ló náà wà bọ́tọ̀ tún nílé yòó. àkekèé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ tún ní. bẹ́ẹ̀ ni àkekèé ọ̀tọ̀ ni ara nǹkan tó ń ta yẹn náà ni bẹ́ẹ̀ tẹ́jọ́ àti ajá dùgbòlugi so ara ẹ̀ náà ni that's dog bite snake bite so gbogbo àwọn nǹkan yẹn ni ó wà lára mọ́kànléní ogún tí a sọ fún wa. ibà pọ́njúpọ́ntọ̀ ńkọ́ ibà. kí ló fi yàtọ̀ sí ibà gangan tá a mọ̀ sí yellow fever ṣé tẹ́yinjú bá ti pọ́n nìkan láti mọ̀ pé ibà pọ́njúpọ́ntọ̀ rí o ó yàtọ̀ àbí téèyàn ṣẹ̀yọ́ téèyàn ń pọ́. ẹ ṣeun ohun tó fi yàtọ̀ ibà pọ́njúpọ́ntọ̀ tó fi yàtọ̀ ọ̀rọ̀ tá a sọ gbólóhùn ẹ̀ náà ti sọ fún wa ojú ò pọ́n ni ojú bá pọ́n yẹn pé tó tójú ti yí padà tójú kó bá ṣe bẹ́ẹ̀ wọ̀ ni sí. tó bá ti yí padà tó bá lọ sí ilé ìwòsàn wọ́n á gba ẹ̀jẹ̀ wọ́n á lọ ṣe àyẹ̀wò ní ó sọ fún wa pé bóyá yellow fever lónìí ni o àbí ibà lásán so àyẹ̀wò ní ó sọ fún wa so ìdí nìyẹn tó yẹ pé tí nǹkan bá ti ṣe wá ká má dágun ńlá ká má máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá. àwa tẹ̀ ti di dókítà ọ̀nù ilé gbogbo èèyàn ní sáré lọ mú kinní kó mú méjì kó lò ó. ká mùsùn ká lò ká rọ lómi ká gbẹlura ká lè wòsàn. ara ìdí tí àìsàn yìí tó fi tètè ń dẹ́ ẹ̀mí wa lógbòdo nìyẹn tó fi fún àpẹẹrẹ tó fi ń di kẹrẹjẹgbọn nínú ara wa tó dẹ̀ ti fi ń dá ẹ̀mí wa ní ègbodò torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé pamí sílé àìsàn náà ní ń pa ọ́ tú mi síta àìsàn kò ní kí n tú ọ sílẹ̀ so táwọn náà bá ti bọ́ síta ta lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀ á sì lè rí ìwòsàn. ipa wo gan ni àyípadà ojú ọjọ́ tó ń kó nínú bí àwọn àìsàn ìbọn ṣe ń gbilẹ̀ sí àwọn wo ló wọ́pọ̀ lásìkò òjò àwọn wo ló wọ́pọ̀ lásìkò ẹ̀rùn àwọn wo ló wọ́pọ̀ lásìkò ooru. ẹ ṣeun ipa tí ojú ọjọ́ ń kó kò kéré fún àpẹẹrẹ nísìn ejò inú ooru lásìkò ooru wọ́n máa wà àti nínú ìgbà tójò bá pọ̀ bẹ́ẹ̀ ni nínú ooru àwọn náà fẹ́ láti wá gba atẹ́gùn nínú òtútù wọ́n fẹ́ wá láti ibi tí ó ti mú ooru tó wọ́rọ́wọ́ so ni wọ́n fi máa wá ibi àlàfo inú ilé láti gọ síbẹ̀ then ní àsìkò tójò bá pọ̀ òjò máa lé àwọn míì látinú sa wọn láti ibi tó ń farasin láti jáde so ti ejò nìyẹn then ti onchocerciasis àsìkò òjò náà ni àmúkúrú ló máa ń pọ̀ lásìkò yìí àní rí wọn bẹ́ẹ̀ tó bá ti lọ bí oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn tójò máa pàápàá ibi tójò bá ń sàn wúrúwúrú rẹ̀ ìgbà yẹn ló máa lọ yí ẹyin wọn bẹ́ẹ̀ ni àsìkò tójò bá ń sàn tójò ń sàn lọ gbúrú wọn máa lọ yí ẹyin wọn bọ́ sí lọ yí ẹyin wọn àwọn náà máa lọ ṣe ọṣẹ then tí aràn ẹni tó ṣe gá bóyá ṣe gá ní àsìkò ẹ̀rùn yìí tójò bá dé yóò gbé lọ sí. nígbà tẹ̀tẹ̀ tí ni ó lè lo oṣù mẹ́ta ńlẹ̀ tí nǹkan kan ò ní ṣe yóò mọ mí yóò mọ dàgbà. yóò máa dàgbà. then àìsàn kan náà tún wà à ń pè ní African trypanosomiasis bẹ́ẹ̀ ni òun ni ansẹ̀ sleeping sickness. so kòkòrò kan tí à ń pè ní sẹsẹ fly bẹ́ẹ̀ àwọn kan pè ní gbọ̀ngbọ̀n wọ́n ti balẹ̀ báyìí ó tóbi báyìí. bí kàmùrù àbí nǹkan náà máa ń pè é. ó dàbí eṣinṣin. ó tóbi ju eṣinṣin lọ. ó tóbi ṣe iṣan ọdẹ.
èso ọdẹkọ ó tóbi ju ó ó máa jẹyìn máa ń jẹ́ bí àmúkúrú ni bẹ́ẹ̀ ni tí ó pọ́n. bẹ́ẹ̀ ni ẹ ṣe so òun ló máa gbé àìsàn látọ̀dọ̀ ẹnìkan lọ sí ẹnìkejì ó dẹ̀ máa ó ní effect ó máa yọ àwọn màálù náà lẹ́nu ìdí nìyẹn tó pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn Fúlàní máa fi kó káàkiri. eṣinṣin ni Bẹ́ẹ̀ ni. tí máa ń kó sí ojú kó sí mú àwọn màálù. so esi eléyìí ó tóbi máa jẹyàn wọ́n jẹ́yàn máa bí bàbá tí wàá jẹ èèyàn mọ̀ sùn níbi ẹni tó lògùn oorun. bí àmukú bẹ́ẹ̀ ni ó máa jẹyàn tó á jẹyàn báyìí yóò lé bẹ́ẹ̀ ni yóò pọ́n èèyàn wà máa sùn. èèyàn máa sùn bá a ṣe ń ṣètò báyìí. olórí ǹjẹ́ sobia bẹ́ẹ̀ ni sára àwọn kan tá à ń sọ bẹ́ẹ̀ ni ara ẹni sobia lò bó tilẹ̀ jẹ́ pé ọdún tiẹ̀ ti ń wà bó tilẹ̀ jẹ́ pé WHO ti satisfy wa wọ́n ti fún wa ní ìwé ẹ̀rí pé kò sí mọ́. ṣùgbọ́n a tún ṣe ìwádìí torí pé sobia yẹn kì í ṣèyàn nìkan kì í sáré yẹn nìkan ló ń gbé ara màálù náà. a sì ń jẹ. ó ń gbé ara ẹran. fún àpẹẹrẹ nísìn ẹja wò ó. fún àpẹẹrẹ nísìn ẹ rí i pé ẹni tó ní sobia ní ayé àtijọ́ tó bá ti lọ dénú odò tó bá ti kó ẹsẹ̀ yẹn síbẹ̀ ara ó tù kí ló dé tó ara fi tù ẹ̀yìn yẹn ó fẹ́ lọ sínú odò pé kí ẹlòmíì lọ pọn omi yẹn kó lè mú so bó ṣe mú tó ti wọnú àgọ́ ara bàtí ẹ̀yìn yẹn bá ti di kẹrẹjẹgbẹ tán yóò fẹ́ gba ara jáde ni ó fi dégbò. yóò fi dégbò. ojú egbò yìí wá láwá gbà jáde jáde sínú omi. bẹ́ẹ̀ ni ẹ tó lọ pọn odò tó lọ pọn mi lódò ó tẹsẹ̀ bodò yóò tù ó ṣe tú yẹn ẹ̀yìn yẹn fẹ́ máa padà lọ sínú ó fẹ́ rí bí pókè ó fẹ́ padà lọ sínú omi so bóyá màálù náà dé òun náà mú so òun náà yóò lè tó wọ́n ti di gẹrẹjẹgbẹ nínú màálù yóò dìgbò sóò náà lára bí wọ́n fẹ́ jáde. yóò fẹ́ jáde so lọ́wọ́lọ́wọ́ báyìí dìísí náà à ń ṣe ìwádìí a tún kọ̀ntínú pé òkè sókínì tún wà ní àbó ti lọ so wà ní àbó ti lọ so kí sáré yẹn nìkan làwọn à ń wò náà pé ṣé ò sí lára màálù ṣé ò jáde lára màálù tó bá jáde lára màálù so a lè trace ẹ̀ pé ibo odò ni àwọn màálù wo ló momi nínú ló lọ mú mi yìí? bẹ́ẹ̀ ibo náà da àwọn màálù yẹn lọ. ṣé abẹ́rẹ́ àjẹsára wà fún? kò sí. ọ̀nà wo la wá lè gbà dẹ́kun rẹ̀. ṣé ti sobia ọ̀nà tá a lè gbà dẹ́kun ẹ̀ ni pé ká máa mu omi tó mọ́. àmọ́ ọ̀pọ̀ omi ló mọ́ lójú tiwa. ká máa mu omi sẹ́lẹ̀wùrú adúpẹ́lẹ́ Ọlọ́run nísìnyí. àwọn èèyàn wa ti ń bẹ ní gbèríko kò sọ náà kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ omi sẹ́lẹ̀wùrú ni wọ́n mú ó làbù ẹ̀ ó làbù mú ó làbù fọ́sọ́. kó tó di pé ẹ dáhùn ìbéèrè yìí ẹ já tó lọ sẹ́ka ìpolówó ọjà wọn padà bọ̀. Always find a way back. So disinfect your living room every day with Hypo. Hypo, go Hypo. Protect your home every day with Hypo. No green. Protect every day with Hypo. Milo 3-in-1 Milky and Creamy is truly milky and contains calcium. So, no need to add milk for that rich, creamy cup, which helps to nourish your kids. ẹ káàbọ̀ padà orí ètò kùtù àìwò náà ni a ṣì wà níbi tí a ti ń yànnàná kókó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àrùn tó máa ń ṣẹlẹ̀ tó máa ń wáyé tó máa ń bẹ́ sílẹ̀ ní ilẹ̀ olóoru ìtọ́jú wo la lè fún ọ̀nà wo la lè gbà dẹ́kun ẹ̀ kó tó di pé ó dẹ̀mí ọ̀pọ̀ aráàlú légbodò ẹni tó sì mójú ògún òun náà ní pabìnírè àlejò tá a gbà àwọn náà ní alákòóso ẹ̀ka tó ń rí sí ìtọ́jú àti ìdènà àwọn àrùn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru ní abẹ́ àjọ ètò ìlera lábọ́dé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí àwọn ní ọ̀gbẹ́ni Túnjí Olóyèdé a ti ń sọ̀rọ̀ látàárọ̀ lórí àwọn àrùn yìí a wá tún mẹ́nu bà èyí tí ń fa kéèyàn mọ́ sùn
ajá pé tá a bá rẹ̀ ni tí ń sorun àsunjù bíi ká tètè pé ṣèṣe pé àmukúrù ńlá ó ti ta. ẹja pẹ̀lú àmukúrù ńlá ẹgbẹ́ àmukúrù ńlá ti jẹ́nu. ìbéèrè mi ni wípé kí ni. ẹ dákun kó tó béèrè béèrè o mo béèrè pé wọ́n sọ̀rọ̀ nípa omi mímu. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n nípa àwọn èèyàn wa ti ń bẹ ní gbèríko àwọn omi kan náà ni wọ́n mu ni wọ́n ń bù fọṣọ ni wọ́n ń bù ú sanra. wàá tẹ̀ máa pọ́nú àmù gan-an lẹ̀. omi kan náà ni wọ́n fi ṣe gbogbo nǹkan bójú bá sì rọ̀ ọ̀dọ́ gbogbo tí wọ́n tún ṣe sínú ahéré oko yóò tún lọ bó ni kí ni àwọn ètò lanilọ́yẹ fún wọn àti pé ọ̀nà wo làwọn ò ní gbà máa mumi sẹ́lẹ̀ rú. ẹ ṣeun ní káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ iná ni àwa gan ti ní àwọn representative aṣojú fún àpẹẹrẹ nísìn a ní àwọn health educator àwọn tó ń lanilọ́yẹ bẹ́ẹ̀ ni ní gbogbo ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n wà irú èmi náà tí mo wà ní state nísìn a tún ní àwọn kan náà ní gbogbo ìjọba ìbílẹ̀ so gbogbo àǹfààní then kì í ṣe yẹn nìkan ní gbogbo 351 ward láti láwọn WDC World Development Committee tí ìjọba tó gbé kalẹ̀ so wọ́n dẹ̀ ṣèpàdé ní oṣooṣù wọ́n ṣèpàdé quarterly so wọ́n ṣe ìdálẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní gbogbo àwọn ọ̀nà yìí náà ni a máa gbà láti làwọn lọ́yẹ̀ pé lóòótọ́ bẹ́ẹ̀ a ṣe ń ṣe tẹ́lẹ̀ ní o ṣùgbọ́n ọmọ ajá ti kúrò níye tí à ń rà pé torí pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé behavioural change àwọn yóò sọ pé bá a ṣe ń ṣe náà ni bá a ṣe ń ṣe ó dẹ̀ ṣàkóbá fún wa. àtàwọn aráàlú ń pọ̀ sí nǹkan. bẹ́ẹ̀ ni omi yìí náà là ń mu ìgbà tán bí wa omi yìí náà là ń mu bẹ́ẹ̀ ni. bá a ti ṣe láyé máa bá wa rí. bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti kúrò bẹ́ẹ̀ so gbogbo àwọn àǹfààní yìí gbogbo ọ̀nà yìí then wọ́n ní àwọn SMC Social Mobilization Committee ní gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n máa ta àwọn yẹn lólobó ní gbogbo local government ni wọ́n ti ní so ara àwọn náà ládùúgbò iná wọn dẹ̀ ti jẹ́ ọmọ aṣojú bẹ́ẹ̀ ni so nípa àwọn gbogbo àwọn ìpàdé tí wọ́n ń ṣe lóòrèkóòrè ni wọ́n gbà ń la àwọn èèyàn ní lọ́yẹ̀ so a sì gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run jẹ́ kí ká gbọ́. àní gbọ́. ọ̀dà ẹ̀yìn àjọ ti yín yìí ó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwọn lájọ mi láti fi gbógun ti yálà ọ̀rọ̀ àwùjọ ni o ìmọ̀ iye tó tó àyíká ẹ̀yin àti iléeṣẹ́ ètò àyíká ṣe lájọṣepapọ̀ àjọ kólẹ̀kúdọ̀tì ṣe lájọṣepapọ̀ àjọ tí ń rí sí fífọ omi wo àwọn ìgbèríko rùwásà ṣe lájọṣepapọ̀ àtàwọn àjọ míì ètí òmù torí gbogbo tá a sọ yìí púpọ̀ rẹ̀ ló jẹ́ pé lórí àtúnṣe àyíká ni káyìíká ọmọ tuntun ẹ wo àwọn ìlú ńláńlá wa lọ ká mẹ́nu kò láwọn ti gbèríko ó fẹ́ mọ̀ síbi tẹ́ẹ̀ní bá àwọn nǹkan ẹ̀gbin èyí tó lè ṣokùnfà àwọn àìsàn àbí àrùn yìí ẹ bá wo ojú òpópónà mọ́rọ̀sẹ̀ ìlú Ìbàdàn sílùú Èkó láwọn ààyè ọ̀nà ẹ bá fònà bó omi báyìí ẹ mọ̀ fọ́ lé mú ni bí táwọn èèyàn ṣe gá sí. a rí i pé ẹ̀yin àgbàlagbà tó sọ fún wa pé ẹni igi kan ò lè dá igbó ṣe. bẹ́ẹ̀ ti wínú. ẹ ṣe gbogbo àwọn tẹ́ dákọ̀ yìí lájọ ní àjọṣe papọ̀ torí pé bẹ́yìn ṣe ń gbẹlẹ́gbẹ́ kan àwa náà ń gbẹlẹ́gbẹ́ kan láti rí i pé torí pé nǹkan kan náà ní gbogbo wa ìdí kan náà là ń tó sọ́mọ́. là ń tó aṣọ mọ́ torí pé tí àyíká wa bá wà ní tónítóní tí kò sí ẹ̀gbin àwọn àìsàn tá à ń darúkọ yìí náà yóò di ohun bẹ́ẹ̀ ni àwa àti àwọn rùwásà ni àjọ ní àjọṣepọ̀ tó gún régé so àtàwọn àjọ míì náà lóríṣiríṣi a ní àjọṣepapọ̀ so gbogbo alájọ lájọṣepapọ̀ tó dẹ̀ pé à ń dẹ̀ nǹkan kan náà ni ohun tí àjọṣe papọ̀. yàtọ̀ sí àwọn àjọ ìjọba àjọ elétò ìlera ní ti ìpínlẹ̀
àbí àjọ rùwásà àwọn àjọ aládàáni ń kọ́ àjọ tí kì í ṣe kí ni tìjọba. tí kì í ṣe tìjọba àti àwọn ilé iṣẹ́ gan tí wọn kì í ṣe tìjọba kí ni àjọṣepọ̀ tó wà láàrin yín torí nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí ẹ ní àwọn àrùn kan wà àwọn àìsàn kan wà tó jẹ́ pé àwọn alájọṣepọ̀ gan ni wọ́n á gbé owó tó owó sílẹ̀ láti pèsè oògùn láti ṣètò ìdẹrù láti dẹ́kun àwọn àrùn yìí kí ni àjọ yìí ti tọ̀dọ̀ yín kí ni wọ́n ń ṣe pẹ̀lú àwọn ẹ̀ka aládàáni àtàwọn iléeṣẹ́ aládàáni láti kún ìjọba lọ́wọ́. ẹ ṣeun pẹ̀lú àwọn àjọ ìjọba àti àjọ tí kì í ṣe ti ìjọba àjọṣepọ̀ wa ó gún mọ́ránmọ́rán débi pé ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn náà máa lọ bá wọn pókè now ibi báyìí la tún nílò ìrànlọ́wọ́ tari pé apá ti kúnjọba pé kẹjọ kẹ kún wa lọ́wọ́ so fún àpẹẹrẹ nísìn ní ọdún tó kọjá lọ àtọdún yìí náà nísìn náà a ní ibì kan tó yẹ pé àwọn èèyàn tí wọ́n ti ń tọ ètò ẹ̀jẹ̀ tó yẹ pé gbogbo àtọ̀sí ajá tó ó sì pé kinní kan a sì lọ bá wọn bàtà yà rí pé owó oògùn tá a fẹ́ ra yẹn owó yẹn ó ti gara jù àwọn náà sì dìde wọ́n ràn wá lọ́wọ́. wọ́n máa ń sọ pé owó tí wọ́n fi ń dènà nǹkan ó kéré jọjọ sí owó tí wọ́n fi tọ́jú rẹ̀ bí àìsàn náà bá yọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ilé olóoru kì í ṣe orílẹ̀-èdè nìkan ní bẹ lára àwọn ilé olóoru aláwọn orílẹ̀-èdè mìíràn tí tá a jọ wà nílé olóoru ìjẹ́ àjọṣepọ̀ ń bẹ pé bájọ tí ì ṣe wà nípínlẹ̀ yóò wà níjọba àpapọ̀ náà pẹ̀lú àwọn orílẹ̀-èdè yòókù láti bá àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé WHO sọ̀rọ̀ láti gbójú wo àwọn àìsàn tí ń bẹ lápalẹ̀ olóoru iná kó má jẹ́ pé ibi ọ̀dọ̀ àwọn ìbò nìkan ni wọ́n kọjú sí àbáwọn àìsàn tó fẹ́jú kẹ̀kẹ́ tó kàn wọ́n bẹ̀ wọ́n ni wọ́n rè pé ó yẹ káwọn mójútó. ṣé mo bó ṣe wà ní líkì ó wà gbàǹjà ẹ má bínú pé mo ń pa o tó ṣe bí òwe ẹ ti pa mí. ẹ ṣeun now bí ó ṣe wà ní ìbílẹ̀ tí tó bá a fi lẹ́mẹ̀ bẹ́ẹ̀ náà ni fún àpẹẹrẹ nísìn àwọn oògùn tá a sọ fún wa yìí àwọn kan náà ni wọ́n pèsè wọ́n fún wa mectisan àwọn àjọ kan náà ló ń fún wa praziquantel èyí tá à ń lò fún schistosomiasis ìyẹn àtọ̀sí ajá àwọn kan náà ló ń fún wa èyí tá à ń lò fún jàkútẹ́sẹ̀ àwọn kan náà ló ń fún wa èyí tá à ń lò fún soil transmitted hepatitis that's àrùn àwọn kan náà ló ń fún wa even trachoma tí ò sí lọ́dọ̀ wa báyìí àwọn kan náà ni wọ́n fún wa torí àjọṣepọ̀ tó gún régérégé yẹn àwọn náà even kì í ṣe yẹn nìkan àti láwọn àjọ tó pé wọ́n ń ṣe agbátẹrù fún ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe agbátẹrù láti la àwọn yẹn ní lọ́yẹ̀ wọ́n ń ṣe agbátẹrù láti rí pókè àwọn dátà wa o àwọn àkọọ́lẹ̀ wa o ok láti rí pé ó dánmọ́rán then wọ́n ń ṣe agbátẹrù fún àpẹẹrẹ nísìn ó ti lọ bí láti 2018 láti fún àwọn ọmọ ní oògùn àrùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fún ọ ní oògùn tó ń dènà àtọ̀sí ajá so ọdún yìí nísìn àwọn àjọ tó ń ṣètò yẹn tó ràn wá lọ́wọ́ wọ́n fẹ́ wò pókè ṣé oògùn tá a ti lò látọdún yìí o ṣé ó nípa àbí kò nípa kọ́ ẹ̀pọ̀ ń da oògùn ẹ̀yìn sì sọ pa kan ní ìsìn báyìí ọmọ tí ń ru pòun kíláàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ ni padà di tí ń ṣe dáadáa lẹ́nu ọkọ rẹ̀. ṣùgbọ́n àwọn òwò pókè kì í ṣe pé nǹkan tá a sọ yẹn nìkan ni torí pé tá a bá ti ṣe àwọn ètò yẹn ọmọ tó ya aràn gangan báyìí omi àákàn ìyá fọ́tò bó ṣe gbèjà lẹ́nu bó ṣe yà ní orí gá yẹn á ṣe àkìnnìṣmọ́ ìyẹn ò tó bí ó ṣe pé àwọn kan fúnra wọn fẹ́ wo pé lágbàtà tí ń lóògùn yìí o só ní ipa lórí àwọn ọmọ yìí ṣé kíní ìtún bẹ lára wọn àbí kò sí lára wọn mọ́ ara wọn àjọ yẹn náà ara wọn àjọṣepọ̀ wa náà ni ló mú eléyìí náà. tí kankan bá ṣẹlẹ̀ láwùjọ wọn ò ní àwọn olórí àwùjọ àwọn olórí agbègbè bí àwọn ọba aláyé bí àwọn baálẹ̀ bí àwọn kankan
àwọn aṣáájú ẹ̀sìn wọ́n ní ẹja fọ̀rọ̀ tó wọn ṣẹ́ẹ̀sì mọ̀ pé níbi tá a wà yìí a fẹ́ máa ń gbọ́rọ̀ sáwọn aṣáájú ẹ̀sìn wa lẹ́nu fẹ́ẹ́ ju àwọn orí adé gan lọ láwọn apá bòmí ǹjẹ́ àwọn polongo yìí ṣé ẹ máa ń gbé dáwọn ilé ìjọsìn náà. ẹ ṣe. àti ọ̀dọ̀ àwọn ọba aláyé káàkiri. bẹ́ẹ̀ ẹ ṣe ẹ rí i pé mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ní gbogbo ìjọba ìbílẹ̀ a ní àwọn SMC that's ìgbìmọ̀ tó máa ń ti ń ta àwọn èèyàn lólobó. tí ń ta àwọn èèyàn lólobó ara àwọn ìgbìmọ̀ yìí láti ní àwọn olórí ẹlẹ́sìn láti ní àwọn olórí àbáláyé láti ní àwọn CAN láti ní imam League of Imam láti ní àwọn olóyè tó pé bẹ́ẹ̀ pé àwọn ọba wọn lè pòkè èmi ò lè máa ráyè láti máa lọ síbẹ̀ ṣùgbọ́n wọ́n ló máa ṣojú bẹ́ẹ̀ láti rí alága kanṣu lè máa sọ pé àwọn ò lè ráyè láti máa lọ ṣùgbọ́n wọ́n tó jẹ́ super for health wọ́n ní kó máa lọ sojú níbẹ̀ so àwọn yìí àwọn ni Ọlọ́run ń lò fún wa láti rí i pé wọ́n tan ìmọ́lẹ̀ fún àpẹẹrẹ àwọn bá fẹ́ ṣe bí ẹni ètò pé àwọn fẹ́ ṣe abẹ́rẹ́ àjẹsára ni a fẹ́ fún àwọn ẹni oògùn aràn ni ìfò yìí tí mo sọ fún wa pé a fẹ́ pín oògùn láìpẹ́ yìí so àti ìyà ọjọ́ sọ́tọ̀ lẹ́pẹ́ gbogbo ìjọba ìbílẹ̀ a ṣe stakeholders meeting yẹn pé àwọn àjọ yẹn ẹlẹ́kàjẹ̀ka yẹn so àwọn olórí ẹlẹ́sìn náà wà ń bẹ̀ àwọn yálọ́jà àwọn olórí ọ̀dọ́ gbogbo wọn náà ń wà níbẹ̀ so àjọṣepọ̀ ó gún mọ́rán ní gbogbo ẹlẹ́kàjẹ̀ka. lára àfojúsùn àjọ elétò ìlera lágbàáyé WHO òun náà ni pé tí ó bá fi di ọdún 2030 àwọn fẹ́ kí gbogbo àwọn àrùn yìí ó parẹ́ kó di àfihẹ́yìn tẹ́gùn fi ṣọ̀ká mọ́ gbúrò wọn mọ́ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí lẹ́nu lọ́lọ́ yìí ṣe rò pé àfojúsùn yìí lè jọ. kò lè jọ torí pé ètò ààbò ó mẹ́hẹ. kí ni ààbò ní í ṣe pẹ̀lú àrùn? wọ́n jọ ń. bẹ́ẹ̀ ni fún àpẹẹrẹ nísìn a sọ fún wa pé a fẹ́ há oògùn fáwọn yẹn nísìn láti gbé oògùn yẹn láti ibì kan lọ síbì kan bóyá gbọ́ pé òkè àwọn ẹlẹ́gìrì àwọn agbébọn wọ́n wà ní ojú ọ̀nà kò sẹ́ni tí ó fẹ́ lọ fi ẹ̀mí ara ẹ̀ wéwu so ọ̀kan nìyẹn then ẹ̀kejì kò sábà máa sí owó tó tó owó láti fi ṣe àwọn ètò yìí so ìyẹn náà jẹ́ ọ̀nà kejì tí a lè má lè àṣìfù ti ọdún tí wọ́n dáhùn nǹkan tó because ìyẹn ṣe kókó ètò ààbò ò ní kókó. lẹ́yìn ètò ààbò ńkọ́ kí ni àwọn nǹkan míì tẹ́ rò pé ó lè mú kí àwọn àfojúsùn yìí kí ó má ṣe. mo sọ pé owó náà wà lára ẹ̀ ìdá owó ló yẹ bẹ́ẹ̀ ni torí pé bí ọrọ̀ ajé wa ṣe ti ń lọ òkè tí ń lọlẹ̀ fún àpẹẹrẹ nísìn wọ́n ti plan bóyá wọ́n ti ṣètò pé òkè lọ́dún yìí o iye bábà làwọn fẹ́ ná ní bó ṣe wọ́n rí pé ọrọ̀ ajé wa ó tún ti kò rí bẹ́ẹ̀ mọ́ so ó ṣeé ṣe kí ọwọ́jà ètò yẹn lè má débi tí ó yẹ kó dé torí. tó wọ́n ní bàbá gbálẹ̀ tàbá gbàtà àtàbà ní àdàbẹ̀sì ìmọ̀ràn wo lẹ́ni fún ìjọba ìmọ̀ràn wo lẹ́ni fún àwọn elétò ìlera ìmọ̀ràn wo lẹ́ni fún àwọn aráàlú láti dájú pé bó ṣe jẹ́ pé ọdún 2030 táfojúsùn rẹ̀ ò bá lè jọ tí ó ṣe fi jọ wípé ó dà pé àwọn ìta àkàkalẹ̀ yìí a kà máa gbúrò wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì ni tí ò ní jẹ́ pé bó ṣe rinlẹ̀ yìí débi pa àtúmọ̀ jókòó àpérò lé lórí mọ́. ẹ ṣe ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn aráàlú tó bá jẹ́ pé ojú òpó tá à ń tọ̀ lọ sóko
náà là ń tọ̀ lójoojúmọ́ ibì kan náà la tún máa já sí tó bá yẹ pé ibi tí tá à ń gbà náà là ń gbà lójoojúmọ́ a rí i pé ibi ẹ dákun alàgbà tó jẹ́ Ọládòyìnbó ẹ já lọ ṣẹ̀ka polówó ọjà náà ẹ̀yin aráalé ètò kùtù àyè ó tẹ̀síwájú. Stains and dirt don't go on break. So whiten your whites with Hypo. Hypo, go hypo. Protect your home every day with hypo. No green. Protect every day with Hypo. ẹ káàbọ̀ padà bí a ṣe ń lọ kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà ìmọ̀ràn fáwọn aráàlú fún ìjọba fún àwọn elétò ìlera olè ń mẹ́nu bà kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà. ẹ ṣe aráàlú ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ fún ní ìmọ̀ràn àkọ́kọ́ tí ìmọ̀ràn tí màá kọ́ fáráàlú ni pé a gbọ́dọ̀ rí pé a change ìwà wa ìṣe wa gẹ́gẹ́ bí mo sọ lákọ̀ọ́kọ́ wípé àwọn èèyàn ẹlòmíì kọ́lé Ọlọ́run pèsè fún ó kọ́lé ṣùgbọ́n kò rí ìdí tó yẹ kí òun fi ní ilé ìgbọ̀nsẹ̀. àwọn ṣọ́ọ̀bù gan kọ́ ilé ìtajà ọ̀pọ̀ ilé ìtajà ni ò ní ilé ìgbọ̀nsẹ̀. so eléyìí dẹ̀ ṣe kókó tá a bá fẹ́ kí àwọn àìsàn yìí kó di ohun ìgbàgbé a gbọ́dọ̀ rí i pé ìwà wa gan fúnra wa àyípadà pé ká máa lo ilé lò sí ká máa lọ sí inú igbó láti lọ bá a ṣe ń jọ ní ọjọ́ òun ká máa yẹ pé à ń lọ inú igbó láti lọ dáwọ́ tẹ̀lẹ̀ àkọ́kọ́ nìyẹn fún then ẹ̀kejì fún àwọn aráàlú tí nǹkan kan bá ti ṣe wá a gbọ́dọ̀ jẹ́ kó di ńlá torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní àìsàn yìí fún àpẹẹrẹ tó ní jàkùtẹ̀ tó yẹ pé lọ́n fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ó ti jẹ́ kí àṣàṣìlẹ̀ lómi máa ń pè é ó jẹ́ kí ẹlòmíì kó dẹdun arinlẹ̀ tẹ́pẹ́ gbogbo owó ẹ̀ ó ti run síbẹ̀ ó ti náwó dépò kó lọ sí ilé ìṣègùn òyìnbó tàbí ó ti gbúrò pé nǹkan kan ti ṣe òun kó lọ sí ilé ìṣègùn òyìnbó yóò máa lọ àkàpọ̀ ẹ lọ ra ilé ẹ lọ ra tọ̀hún so agbọ́dọ̀ rí pé tí nǹkan bá ti ṣe wá pẹ́rẹ́ báyìí ká lọ sí ilé ìwòsàn alábọ́dé ó wà ní gbogbo ìjọba ìbílẹ̀ then a ní ilé ìwòsàn gbogbogbò láwọn ìjọba ìpínlẹ̀ a dẹ̀ ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti ṣe usage àti ti Ògbómọ̀ṣọ́ so tí nǹkan bá ti ṣe wá a gbọ́dọ̀ rí pé a lọ tá a bá lọ síbẹ̀ ìyẹn ò ní di nǹkan ńláńlá so ìyẹn bẹ́ẹ̀ fún àwa aráàlú then ẹ̀kẹta fún aráàlú ni pé láìpẹ́ yà á pín oògùn káyọ̀ máa sọ pé ṣé yẹn jẹ́ oúnjẹ ṣé yẹn jẹ́ wọ́n ti mọ̀ pé ara ẹ̀ lára ẹ̀ o wọ́n mọ̀ pé ìlera lọ́rọ̀ so àgbọ̀rọ̀ rí pé wọ́n bá ti pín oògùn yẹn ká rí pé a lò then ẹlẹ́ẹ̀kẹta àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe borí ooru àgbọ̀rọ̀ rí pé à ń gbégbé ayé ìmọ́tótó ká rí pé àyíká wa age àwọn koríko àyíká wa age gbogbo tó yẹ kí gọ́tà wa ká fọ̀ ojúsàn omi ẹ ṣe ká rí dájú pé omi ń lọ dáadáa ibi tí àwọn ẹ̀fọn ti lè máa ráyè láti máa pa ọmọ ká rí pé ó ń sọnù dáadáa à ń fọ̀ gbogbo àyíká wa then ti ìjọba ń gbìyànjú náà ààrẹ náà ni ìtasọ̀fún pé ìjọba fẹ́ fún wa ní ó tún fẹ́ fún wa ní oògùn so a kàn rọ̀ ìjọba pé kí wọ́n túbọ̀ máa gbọ́nwọ́ sí i pé kí Ọlọ́run kó túbọ̀ máa ran ìjọba lọ́wọ́ then àwọn lájọ náà á rọ̀ wọ́n pé kí wọ́n rí pé wọ́n bá kán jọ kán fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìjọba láti rí pé àìsàn yìí di ohun ìgbàgbé then á rẹ̀ tún ra àwọn alájọ náà pé kán jọ kí wọ́n support kán ṣàtìlẹ́yìn owó ńláńlá fún àpẹẹrẹ nísìn antivenom abẹ́rẹ́ ejò owó ni àpẹẹrẹ òjò àpẹẹrẹ abẹ́rẹ́ gbòlúgi owó ni so kí wọ́n jọ kí wọ́n rí pé wọ́n gbárùkù tì
nígbà táwọn abẹ́rẹ́ bá wà lọ́fẹ̀ẹ́ ní àwọn ilé ìwòsàn wa so tábà tí ẹrẹ́ni tó ní kò ní irú ẹni bí ò ní kú sí inú ilé so then á dẹ̀ rọ gbogbo àwọn lẹ́sìn náà pé kí wọ́n jọ pé kí wọ́n máa bá polongo àìsàn yìí fún àwọn èèyàn kó máa sọ fún wọn ní ilé ìjọsìn pé tí nǹkan bá ti ṣe wọn kàn lọ sí hospital so ní fàìsàn ló gbà. àmín àmín àmín. ẹ̀yin aráalé ètò Kùtù Àì náà ni ẹ ti ń gbádùn látìgbà yìí wá tí a sì ti ń jíròrò lórí kókó ọ̀rọ̀ àwọn àrùn èyí tí ó máa ń wáyé tó máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru ọ̀nà láti dènà ẹ̀ àti àwọn ìtọ́jú tó wà fún àti àwọn ìpèníjà èyí tó ń kojú àwọn tí wọ́n wà ní agbọ̀n yìí ẹni tá a sì ń gbà lálejò àwọn náà ni alákòóso ẹ̀ka tó ń rí sí àwọn àrùn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ olóoru lájọ ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà ni ọ̀gbẹ́ni Ọládòyìnbó Túnjí Olóyèdé àwọn ni à ń gbà lálejò látìgbà yìí wá tí wọ́n ti yànnà náà fún wa lórí akitiyan tí wọ́n ń ṣe àti ọ̀nà láti gbà dẹ́kun àwọn àrùn yìí tí ó máa ń wáyé ní ilẹ̀ olóoru ẹ ti fún ìjọba nímọ̀ràn ẹ ti gba aráàlú nímọ̀ràn ẹ ti gba àwọn ẹlẹ́kajẹ̀ka ní ìmọ̀ràn àwọn èèyàn wa lẹ́sẹ̀ kùkú náà torí pé a sọ̀rọ̀ nípa ìmọ́tótó àyíká tó ṣe pàtàkì ká gé oko tó bá wù kéékèèké láyìíká ká gbá ilẹ̀ ká kó dọ̀tí jọ síbi tó yẹ ká kó sí omi mímu eléyìí wọ́pọ̀ láàrin àwọn èèyàn ìgbègbè ẹsẹ̀ kùkú gẹ́gẹ́ bí Ọlágòkè Ayọ̀rìndé ṣe sọ wípé omi sẹ́lẹ̀rú òun náà kúkú ni táwọn bàbá wa sì gbà wípé bẹ́ẹ̀ ara èèyàn bá fẹ́ tẹ̀ èèyàn díẹ̀ gan bẹ́ẹ̀ èèyàn bá mú tó fi sanra ara ṣe ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn tó fi jẹ́ wípé wọn ò ní máa lùgbàdì àwọn àrùn yìí nǹkan kan ò ní máa ṣe wọ́n kán tó gbé wọn dé ilé ìwòsàn. ẹ ṣe à ń lo àkókò yìí láti gba gbogbo àwa tí a wà ní ẹsẹ̀ kúkú àwọn àrọ́kọ òlu à ń lo àǹfààní láti gbà wá nímọ̀ràn pé nígbà tí à ń mu omi